Tibí náà ni. Tibí la máa fi pàrọ̀ nù ẹ. Ó ṣàlàyé kó máa fẹ́ mi gbé kó máa fi. Tí o bá sọ ti fẹ́ mi, ayé máa parẹ́. Ní láti máa fa mi sára. Àwọn blame government à ń gbádùn, à ń jayé o. Ibi tá a bá dẹ̀ jayé dé nǹkan, ayé ká mọ̀ pa. Lẹ́nu ẹ̀, wọ́n náà máa ń sọ̀rọ̀. Tí o bá ṣọlá àti wàá ṣe kájọ máa jókòó papọ̀. Ṣínú àìwá ìlọrin ṣe báyìí náà, o ti ń sílẹ̀ ògùn sọ̀rọ̀ ẹ̀ náà. Wáyé o ti ń sílẹ̀ ògùn náà, ṣé tó gbọ́ ló ra nǹkan fún wa, ṣé bó ṣe ń báyọ̀ tí ń bèmí náà wí. Àti ẹ̀ má dà lóhùn. Ó fi rán Ọlọ́run létí ni wípé èmi adé ìyà ń jẹ mí ọjọ́ kan Ọlọ́run dẹ̀ máa ṣoore tèmi fún mi. Ọlọ́run ti bẹ owó lójú àánú wọn rán Ọlọ́run létí ọ̀rẹ́ ẹ fẹ́ bá kàwọn ti yóò náà. Èmi jẹ́ ní tó yó lójú ẹ̀. Wàlẹ́ ò ti yó. Mi ò yó jẹ́. Babe! Baby mi, mo dẹ̀ ti ń pè é látẹ̀kùn ògbé kọ̀ọ̀lẹ́. Nínú tráfíkì nínú tráfíkì wo ló mú ẹ tó ní? Má bínú ṣe fún mi tẹ̀sí débí báyìí sàn. Ìwọ̀wé jẹ́ ọmọ tó dùn o. Gádùn ló wà. Gádùn ẹjọ́ máa jẹ́ náà máa ṣe bákan bákan. Ṣó gbá ẹ̀ndì ni? Ó gbà mí ìdí ni bẹ́ẹ̀. Olórí burúkú ni ẹni. Lórí burúkú olùbá mi ṣe yẹn. Ilé máa ń bá níyàwó mi. Kírẹ́sì mi ò gbá. Kí ló ṣe tó kí ló ṣe máa gbà? Ó jà wèrè. Ó jà wèrè. Kí ló ṣe ẹbí? Ó jà wèrè. Kí ló ṣe bọ̀bọ̀ ẹ̀? Ó yà yí ni. Kókó ṣe lọ́jọ́. Eléyìí jà wèrè gan náà. Kí ló ṣe náà? Ó ṣe fọ́kọ̀ ìyàwó bẹ́ẹ̀. Bàbá yóò kọ́. Ìwọ náà ti máa ń ṣe ọ̀rọ̀ tó bá ti yó wọ́n fọ́tí rẹ̀ o. Ṣínà. Kò dáhùn. Bá mi fọwọ́ kan o. Irú ọtí wo ló mu àbó lórí burúkú lélẹ̀ ni? Ṣínà. A máa ti sùn Ṣínà. Ṣínà eré mo bẹ́ẹ̀ ṣe o. Kí ló ṣe? Kí ló ṣe? Ṣó ń dìbọn ni? Èmi kọ́ mi ò tí ì lókè. Mo ti. Wo náà. Ha! Yé! Má sọ pé mo ti mi ò tí ì. Ṣínà. Ó lè mú mi. Yé! Bọ̀wọ́ ti kú. Ó ti kú. Obama ti tì í náà. Sínú ayọ̀, má sáré kú báyìí náà. Kí ló ṣẹlẹ̀? Kò sí ọkàn. Ẹ máa níjà, kò sí ọkàn. Kò sí ọkàn. Àwọn ọgbọ̀n àbí ṣe ń gbọ́ ni? Ọgbọ̀n. Kí ló máa wọn tó sílẹ̀ báyìí? Ó láǹgòfà ni, ó wá ń sùn. Ó relax, ó ń sùn. Ẹ̀dẹ̀ ṣọ́. Ó relax. Ẹyin ti kú. Manager, ṣó ti kú ni? Ó ti kú. Ẹ̀gbọ́n wọn ló ti kú o. Security! Ẹ wá. Wọ́n ti pè security. Àṣírí tú. Wọ́n ti pè security. Mo ò dẹ̀ fẹ́ wá bí yìí o, mo fẹ́ wá bí yìí tẹ́lẹ̀ o, mo fẹ́ wá bí o. Obama ti ti bọ̀bọ̀ yìí náà. Mi má kó bá mi, mi ò tí. Ó mọ tí yóò ní. Mi ò tí, ó mọ tí yóò ní. Ok, wọ́n ló mọ tí yóò ní o. Ó mọ tí yóò ní. Báwo ni ti ẹ̀ dúpẹ́? Kò tí easy láti direct àwọn ọmọ class wa. My director. Mo gbọ́ pọ̀ lo direct department ní final. Báwo dẹ̀ wá ní ṣoṣe dáadáa? Kò tẹ̀ tí jáde bọ̀. A máa rí ṣá. Mo tiẹ̀ jẹ́ ìrì ẹ̀ mú kó máa ṣe dáadáa. Àti lọ́rọ̀, àti lówó, àti jẹ́ ènìyàn, Ọlọ́run ló lè gbé. Ẹ káàsán, ta ni mò ń bá sọ̀rọ̀? Ọlọ́pàá. Ṣé kò sí sà? Ṣínà ìyàwó. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe bọ̀dá Ṣínà? Ṣínà ti kú. Yé! Kí ló ṣẹlẹ̀? Ṣínà ti kú. Bí ẹ̀ka lórí kẹ̀kẹ́ ló sọ fún dádì o. Ẹja lórí. Kíkọ lórí àfikún kẹ̀. Olóhùn ọba o, Jésù Kristi. Pẹ̀lẹ́, ẹ kú ọ̀rọ̀ mọ́. Ọlọ́run àforíjì.
mi mo ní kí àwọn boys mi bá mi pè. Mo rí wọn, wọ́n ní ká máa bọ̀. Pé kí ni solution of things bí tí adé dúró lórí ọ̀rọ̀ yẹn ni pé gbogbo àwọn boys tó pa ọmọ yín wọ́n wà ní custody wa. Ẹ wo, ó yẹ kẹ́ ẹ ti pa wọ́n. Nígbà tí kì í ṣe pé lòmíì tún pa ọmọ wa. Ẹ ti rí, wọ́n ti jẹ́wọ́, àwọn làwọn ti báyìí, wọ́n forí ẹ̀ lálẹ́ gbà, ó kú. Ó yẹ kẹ́ ẹ pa wọ́n ni. Bàbá ẹni sùúrù ṣé rí bẹ́ẹ̀ ń tèkọ̀ ọ̀rọ̀ ìtẹ́ẹ̀mú kíkókíkó yìí kéèsì orí bẹ́ẹ̀ yín sọ yìí after all gbogbo àwọn boys tó wà nínú custody wa tẹ́ ẹ̀ sọ pé àwọn náà pa ọmọ yín yìí àwọn náà ṣe statement kan tó jẹ́ kó yé wa ni pé ọtí ni ọmọ yín mú kú ṣẹ́gẹ́ mi sìn bẹ́ẹ̀ kẹ́ tó lè rojú ọ̀rọ̀ ó dìgbà tá a bá dé court all over the world kò síbi tí ọlọ́pàá ti máa gbébọn tó máa pààyàn. Kí ni ẹ pè lọ fún yín fún? Ńgbà tẹ́ rí èèyàn tó pààyàn báyìí ṣé wọ́n lẹ́lòmíì ló pa ni? Bàbá Ṣé wọn jẹ́wọ́ fún yín páwọn làwọn pa? Calm down ṣẹ́rí kan tó dára sọ fún yín ni pé ó ní case tẹ máa rán dé rí ọlọ́pàá tó máa yìnbọn báyìí tó máa pa èèyàn láì ṣàmúrọ̀bà tó kápọ̀ mọ́ lọ́wọ́ àbí tó rí ẹni tó ń ṣe nǹkan báyìí eléyìí tó yìí wà bẹ́ẹ̀ suspect náà ṣì wà fún but gbogbo nǹkan tó yẹ káwọn boys mi ṣe ẹgẹ́ mi sí IPO tó wà ní charge ó ti ń gba gbogbo statement òun kálukú nǹkan tẹ́lẹ̀ yìí kan nǹkan tẹ́lẹ̀ yìí kan nǹkan tẹ́lẹ̀ yìí kan gbẹ̀rù ti gbalẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan tó lè yanjú ọ̀rọ̀ ju pé kó dé kóòtù lọ ṣe understand tí ọlọ́pàá ní pé kó ṣe investigation tó bá ṣe investigation bàbá ẹ má bínú ẹjọ́ tí ọlọ́pàá bá ṣe investigation tó fẹ́ ṣe tán àwa hand over ẹ̀ sí ọ̀dọ̀ àwọn court so lọ́ọ̀yà tí máa dúró ẹgẹ́ bí sí so tó máa lè defend gbogbo kéèsì yẹn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ti pé ọlọ́pàá ń báyàn adájọ́ ṣẹgẹ́ bí sí ló máa sọ pé nǹkan báyìí ni nǹkan báyìí ni nǹkan báyìí. Adájọ́ ló ń pààyàn. Ẹ wo bí ìkan tí kò máa sọ fún yín pé ẹ farabalẹ̀. Ó dà, mo ti gbọ́. Ẹ máa rí Mo ti gbọ́. ọlọ́pàá ń báyàn Mo ti gbọ́. ṣe gbọ́ ẹ má bínú ẹ mo rí pé bó ṣe mú yín lẹ ṣe ń sọ̀rọ̀ ó yẹ ẹ lẹ́sà. DP gbà. Nǹkan tá à ń sọ ni wípé ó dàbí pọ̀rọ̀ wa ò fẹ́ tètè yé yín. Ṣé báwa la lò kú? Ṣé báwa lọmọ wa kú? Aláàṣẹjọ́. Èmi ò nífẹ̀ẹ́ sí ká máa para station lẹ́ni, máa para kóòtù lọ́la. Ó máa tú àwa gan. Ẹ wo ọ̀nkú ṣẹ́rí kan tí ò yé yín máa yẹ kó yé yín ṣẹ́rí tí kìí máa ti rí báyìí tẹ́yìn báyìí yóò ṣẹjọ́ mọ́ ìjọba ṣẹjọ́. Ṣèjọba ló lòkú ni. Ẹ wo ọ̀gá ọlọ́pàá torí Ọlọ́run ẹ ṣàánú wa olórí ẹbí ẹ ti ẹni sùúrù ṣé rí ọmọ tó kú ọmọ tiwa ni a sì láàṣẹ ẹjọ́ mọ́ ẹjọ́ ìyọ̀ǹda ẹ̀ fún wa ká máa gbé nǹkan wa lọ kó má lọ jẹ́ pé wọ́n máa fi ìyà jẹ àwọn aláìṣẹ̀ kì í ṣe pé kó má lọ jẹ́ pé tó dáa mọ̀ wípé aláìṣẹ̀ làwọn ọmọ yìí ikú ọmọ wa kàn wọ́n ló fò fi ṣe sábàbí fáwọn yẹn ẹ jọ̀ọ́. Ẹbí o ẹ̀yin àgbàlagbà náà ni pé a nítorí àwíjàre tó lẹ́nu kò sí wàhálà so èmi náà kọ lẹ́tà máa bá àkẹ́tẹ́ máa mú lọ sí mọ́ṣúárì láti lọ gba ṣẹ́tìgẹ́mi ẹ̀fọ́kùn bá rẹ̀ sí sọ ẹ̀bí kan tẹ fẹ́ ni kò sí problem. Tó wà nìyẹn. Akọ withdraw letter. Tó bá jẹ́ withdraw letter ni akọ wá fún yín. Ẹ ṣé àdúpẹ́. Jídé ẹ ṣé. Ó yá bá mi lọ́fíìsì sí má bọ̀. Ẹ jẹ́ kó kú sí mi. Bàbá sí ojoojúmọ́ là máa rò. Ọ̀rọ̀ kàrò bó máa ya ní ìbùlé ya níbà. Kò sóhun tá a ṣe lábẹ́ ọ̀run tí yóò tó gbé o. Wọ́n tó bá mọ bínú mi ṣe dùn tún gbà tó tún bá wọn ṣe kéèsì mọ́. Adé, inú ẹ̀ ò lè dùn tó tọ̀dọ̀ mi. I was so happy. Ta ni kí n sọ tèmi fún? Níbo ni kí n lọ, níbo ni kí n kọjú sí? Ẹ bọ̀ tunu, tó bá tún bá wọn máa ṣe kéèsì, ṣé bàbá ṣe wà lẹ́wọ̀n nìyẹn? Kọ́mi àti ẹni ṣe kéèsì àní yúrò ìyẹn ti lọ, don't go back to it. Orúkọ Jésù. I'm so happy, Ọlọ́run ṣé o. But then, kí ló máa jẹ? Àwọn méjì là wà tired now. But then tó bá lọ fẹ́ dáná, kò sí wàhálà. Mo mọ̀ pójọ rẹ̀ wá ní but still take him best on check kí ló fẹ́ jẹ. But mọ́mí àti wà worried nílé. Mo mọ̀ kó máa wà worried but let me get you something to eat. Please, you need to eat. Àtìgbà tó ti sọ pé ó fẹ́ rí wa náà láti
wọ́n expect ẹ̀ a lè ti jókòó síbi ṣé ò sí. kó wà máa sí náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé èmi Ṣínà Ayọ̀ àti Adéwámi rí pé ọ̀rẹ́ ni gbogbo wa ẹ̀ṣẹ̀ wá rí àtìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ ti fi wálẹ̀ pé ká máa lẹ́yìn báyìí nǹkan tí ò ṣẹlẹ̀ sí mi kò bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀rí ọkàn ló bẹ̀rẹ̀ sí jẹ́ mi ẹ̀rí ọkàn bẹ̀rẹ̀ sí jẹ́ mi ní pé kí n ṣáà bá yín kí n sọ bó ṣe jẹ́. báwo ìyẹn ni pé nǹkan mi ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ìta agbọ̀n sí. nǹkan tá a sọ náà ló ṣẹlẹ̀ àmọ́ nǹkan kan tó kàn yọ ń bẹ̀ náà lèmi kàn fẹ́ fi kún ṣe rí lọ́jọ́ yẹn èmi Ṣínà Ayọ̀ àti Adéwámi rí àwa níbẹ̀ náà là ń ṣeré Ṣínà Ayọ̀ lóòótọ́ ti mú tí yó ìyàwó Adéwámi rí bá dé ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe bákan sí yẹn nǹkan tó fa ìjà láàrin àwọn méjì ni òun dẹ̀ lójú kọ́kọ́ gbá Adéwámi rí bí yẹn náà ṣe tì í nìyẹn. Kí ni wọ́n wá ń wò látijọ́ tó sọ fún wa. ṣe rí èwo ni ha. ìgbàtẹ́rẹ́ ọkàn ìyẹ́bí òun náà mo ti wá sọ yìí ìgbàtẹ́rẹ́ ọkàn ò jẹ́ kí n gbádùn náà ló yẹ kí n wá. ibẹ̀ mi. ẹ má bí scott mi mà ó ti mu tí yóò rẹ̀ di àmọ́ tí fíkọ́ fẹ́ clear ni pé kò ṣe pé ó tì í. ó lè mọ tí yóò àmọ́ ó tì í òun náà sì ti ọmọ tiwa bá forí gbá bí tì tó tì ló forí gbá. no kò forí gbá o orí káùsì ló ti sí o. mọ́mì ẹ jẹ́ ká padà lọ sí police station yẹn ọgbà ẹ̀wọ̀n ló yẹ kó kú sí. torí ọ̀nà òun ẹ ṣe nǹkan tó tó ara fún mi náà ara fún mi. bó ṣe máa ń rí rèé o Yorùbá bọ̀ wọ́n ní kó o bá lọ ṣoògùn kà mọ́ ètò máa jẹ́wọ́ níyé bèrè kò sí ṣíṣe kò sáì ṣe o a máa rò ni. wọ́n ṣe ọmọ. a máa rò ni o. ṣùgbọ́n ìwọ tó ń pariwo fatafata ṣáàtì ìwọ tó ń pariwo fatafata ṣòro pé kò táwọn lára náà ni oní ká padà lọ ilé ọlọ́pàá ká lọ ṣẹjọ́ ká lọ ṣe tó ní ọ̀bọ ẹjọ́ bá délẹ̀ ṣòwò olówó ẹjọ́ ṣàjáde mi olórí ẹbí ẹ lè máa ro. a máa rò ni. kí ló ń pè ríro. ó mọ̀ tó jẹ́ ríro bá a bá débi tá a ti ro ọmọ. Alagogo agogo ìgbàlà agogo ọ̀rẹ́ báwo ni. pẹ̀lú ọ̀rẹ́ wo ọ̀rẹ́ wàhálà ti wá o. wàhálà bíi ti báwo. kí ló ṣẹlẹ̀ ṣé o ní látìgbà tí kíní yẹn ti ṣẹlẹ̀ láti insist pé ọtí ni Ṣínà Ayọ̀ mú kú yẹn tọ́dẹ̀ ti fi wálẹ̀ àtìmọ́ ọlọ́kọ̀ mi ò ti balẹ̀ o ọlọ́run mi ò rọrùn sùn nígbà tó kọ́ yọ sí mi ni o mo kàn sọ́mọ́ kọ́lẹ́jì ni pé kémi kúkú lọ sòótọ́. ìjọ irúkú wo ló sọ pupa irúkú wo ló sọ pupa. àmọ́ ẹ̀dọ́ dára ẹbí ẹ̀ ní ìparọ́mọ́ náà mo dẹ̀ jẹ́ kó yé wọn pé àṣemáṣe ló wáyé o òun dẹ̀ ló kọ́kọ́ gbẹ́ ẹlẹ́ṣẹ̀ wọn náà dẹ̀ tì ẹ̀ bóyá jẹ́ fún wọn. o ti kó mi sí wàhálà bábọ̀ kí ló tó ṣe orúkọ báyìí fún mi. ló wá fọ́nì ní pé ìgbà tí mo dẹ̀ sọ fún wọn tó wọ́n láwọn ti gbọ́ èmi dẹ̀ máa jáde báyìí fi ṣe bó tó ń sọ pé wọ́n láwọn fẹ́ lọ ró òkú ẹ̀ nìyẹn. yé pa nǹkan tó ṣe fún mi yóò dáa kò dáa nǹkan tó ṣe fún mi. ní fún talk to me wá ọ̀fun kí ló ṣẹlẹ̀. ikú ti ń lé mi. lórúkọ Jésù ò ní rí ikú kí ló ṣẹlẹ̀. ikú ó ti dé. bambo kí ló ṣẹlẹ̀ talk to me now. ikú ti dé ikú ti fẹ́ pa mí ikú ti fẹ́ pa mí. kí ló ṣẹlẹ̀ talk to me. Adé ó ń já mi láyà kí ló ṣẹlẹ̀ Adé talk to me. Àṣàbí ojú rẹ rèé ọwọ́ amúlẹ̀ ọ̀dọ̀ mi ọ̀bùdí ọ́ bí ìyá rẹ bá tiẹ̀ wá pé kó jìnnà sí mi sọ yẹ kí wò ó jìnnà sí mi. ẹ má bínú sọ. n ò bínú àmọ́ ń gbẹ ní sọ̀rọ̀ báyìí ọmọ náà ọ̀dọ̀ mi n ò bínú ànílé ọmọ burúkú fẹ́ kùn pàjẹ́ àmọ́ Àṣàbí iṣẹ́ tẹ́ ẹ gbé wáyé iṣẹ́ ńlá ni àmọ́ ṣíṣe náà ni mo ṣe.
ìgbà wọn pé wọn rò kú ọ. wọ́n ní ọjọ́ méje. ọjọ́ méje òní. bẹ́ẹ̀ ni sà. a jẹ́ pé ọjọ́ méje èmi wọn jọ̀wọ́ jàkadì ni ẹ fọkàn yín balẹ̀ níjọ́ méje bí a bá ti ń ṣe tiwọn lọ́hùn àwa náà máa rọ padà sọ́hùn bí a bá ti ń ṣe là á máa dín an lọ́wọ́ ẹ wà bá mi wò kọ ìyá rẹ̀ àtòrí kọ ọmọ tó kù gangan èèyàn bá wọn. Àṣàbí. èmi rẹ lájọ ṣiṣẹ́ ọ̀hún. Okay sir. tó bá ti ń di òwúrọ̀ ọjọ́ méje hùn tí wọn ó ṣe tiwọn lọ́hùn ọ gbọ́dọ̀ dọ́dọ̀ mi nǹkan bẹ́ẹ̀ tí wọn ó fún ọ ọmọ rẹlẹ ọ̀rẹ́ fi sí ìrọ̀rí rẹ ọ fi sùn tó o bá ti sùn ní tí mo fún ọ yóò gbé ọ rìnrìn àjò tó tóbi kan lójú oorun tó o bá ti ń tìrìn àjò ń dé ìyún tó o bá tají lẹ́yìn gbogbo ń tọ́ rí wọn ìbáàjọ́ gànjú òru lọ tají o gbọ́dọ̀ rí pọ̀ dọ́dọ̀ mi wà gbọ́ ìwọ nìkan lọ gbọ́dọ̀ wà o gbọ́dọ̀ mẹ́nìkan kan lọ́wọ́ kódà èyí tó pè lọ́kọ rẹ ìgbà o gbọ́dọ̀ tẹ̀lé rẹ. bàbá ẹ lè ṣe. tó túmọ̀ sí pé ọ̀gànjọ́ òru tí ọwọ́ ti pa tẹsẹ̀ ti pa tó bá jẹ́ gbà yẹn ló jí kó máa dá nìkan bọ̀ wá sí i. bẹ́ẹ̀ni kódà ìwọ gan ọgbọ́dọ̀ tẹ̀lé orí ọba àpàkókò lẹ́sẹ̀ àti ọwọ́ òun nìkan ló gbọ́dọ̀ dọ́dọ̀ mọ́. bọ́ọ̀ bá ti lè ṣe kò sí wàhálà mọ́ ó ti tán wọ́n máa retí ẹ̀rí fọkànbalẹ̀ ìdágìrì kan kì í dákú. bàbá bá ṣe jí nǹkan tí ẹ lè fún mi tí mo ti ẹ lè jẹ ọ̀sán. àbí bọ́ọ̀ bá jẹ mọ́. ikú ọmọ rìn ọmọ òfurá àti nọ́rọ̀ ẹ káàbọ̀ òyàgò tó ń wọlé bọ̀ ṣèbọ́dọ̀ adéwámi rábì kí ló lóun jẹ́ ló ti ń bọ̀ ọmọ tí ò níṣẹ́ tí ò làbọ̀ òun ló ń tẹ̀lé kiri ó dẹ̀ mọ irú ipò tá a wà ṣé bí ipò tá a wà yìí tẹ́ lọ́rùn. mọ́mí adéwámi rí kàwé with time ó máa ríṣẹ́. ó kàwé with time ó máa ríṣẹ́ àbí kí ló wí. ṣe bó dá ayé síwájú mi ni with time ó máa ríṣẹ́. Ṣínàyọ̀ Àkẹ́bí ọmọ Àbẹ̀bí mo wá pè ọ́ lọ́jọ́ tòní ìjọ ológun bá pé ìjọ náà lógún jẹ́ ìjọ olóró bá po ìlóró ojú ọ̀rẹ́ kẹ̀kẹ́kẹ́ òjò náà ìlóró náà mú òjò lóró tọ̀múlọ̀ akẹ́lọ́wọ́ àwọn ọmọ lórí ìlú akẹ́lọ́wọ́ àwọn òde ìlú lòdì àrà lòmọ̀ àgbìnà èrè lòmọ̀ apáta ẹ̀dá lóní ẹ̀dá tèmi sí rere làkèrè sí pòjò ọ̀dà ń tèrè láì pòjò ńlọlọ́dúnmarè ìgbámú mo pè ọ́ lọ́jọ́ tòní mo fi gbọ́n hàn ọlọ́pàá ọ̀tún mo fàdá hàn ọlọ́pàá òsì ní ilé mo wá tún gbà kéde ọlọ́pàá gbogbo ẹni tọ́mọ lọ́wọ́ ní okú rẹ kọ́mọ kìje kọ́mọ kàtà ìyá ìrọ̀ ní ìtawọ̀ ojú alẹ́ òrìyànrà ní ìtawọ̀ àgbélẹ̀dà ìtẹ́kàtàkàkà ní ìtawọ̀ ìyá olókun ojú kàkàkàkà ìlú mi lálẹ́ ìdọ́sẹ̀ kó ní gbogbo wọn lọ rìn níbi tí a bá wà bẹ́ẹ̀ mo rí ẹ̀gbẹ́ ayé rí ẹ̀gbọ́n ńlá ó ti lé karan ó lè ti là karan ó là kan ẹ̀là karan tẹ́wọ̀ àrókò ẹ̀gbọ́n orí ẹ̀ àṣẹ́gun ẹni ọba sálàdà tí ọba rẹ̀ kọ́ yìí. Èròjà àbẹ̀rù sólè jẹ̀já tóun tó bẹ̀lẹ̀ bájà kò ṣe tó mọ́ o ẹ̀sán àbọ̀ wá bá òun àṣẹ. yé padà sẹ́yìn. balẹ̀balẹ̀ ní kirikijì gbàgbó bọ́ọ̀kùnbàkùn àwọn kọ̀ǹkọ̀sọ̀ wọn agbálẹ̀ adéwámi rí ìṣọ̀lá o orí ọ̀gbẹ́bọ ọ̀nà ọ̀run tì fún ọgbọ́n ẹgbẹ́yìn aṣọ pupa ìyẹn kì í bókú rọ̀rùn alákejì orí rẹ̀ ò gbọ́dọ̀ gbẹ́bọ àyà rẹ̀ ò gbọ́dọ̀ gbèdìdì ìsìnkú ọ̀run apẹ̀yìndà táyé nìkan máa bọ́ ọ ṣe mo wò réré ayé ń wò rí kékeré gúnugún gbogbo wọn ni wọ́n pa lórí mo wẹsẹ̀ ọ̀dàn títí ń wò rí kékeré àkàlàmàgbò gbogbo wọn ni wọ́n yọ gẹ̀gẹ̀ lọ́rùn mo wẹsẹ̀ òkè títí ń wò rí jẹ̀jẹ̀ rú orí àpáta adífọ́fúnfọ́ gbàmíyè tí í ṣàwọ̀ wọn lẹ́sẹ̀ òkè
iná jó forí sọ tí orúkọ tá àpèsè babaláwo àgbìgbòdégbò sapáṣẹrú orúkọ àpèsè oníṣègùn àti òró abìfo yàgbàyàgbà ìjẹ́ ikú ènìyàn lórí rẹ̀ nítorí pé akúrímáfà lórúkọ àpekú abòjùjù ta kókó orúkọ àparùn ikú tó bá kú àwọn ọ̀tá rẹ̀ ti gbà kú àrùn tó bá rún àwọn ọ̀tá rẹ̀ ti gbà rùn ikú rẹ̀ di kú ọ̀tá àrùn dàrún òdì kékeré ẹlẹ́yẹ lọ́fẹ̀mí wọn poṣó ìbẹ̀ǹbẹ́ yẹríyẹrí kì í jẹ́ kọ́mọdé roko ní àgbọn adífáfọ́ Ọ̀rúnmìlà nígbà táwọn ẹlẹ́yẹ ń bàjà ó ní kékeré ẹlẹ́yẹ àgbẹ̀ ẹlẹ́yẹ ẹ gòkè wá sí mi ilẹ̀ ò gbọ́dọ̀ lékí tẹ̀tẹ̀rẹ̀ gó má tẹ̀bẹ̀ bómi bá pa tẹ̀tẹ̀rẹ̀ gún mọ́jò kí ni tọ́ ìgbín ṣe yọ̀bọ̀ ni tọ́ ìgbín yọ̀ ó ti yọ̀bọ̀ lọ́wọ́ ikú lónìí o. Mo ti róye kọ́ tí bàbá sọ. Adé àmì tùkọ̀. Fi táìmù lé mi ò ní choice tí kò tètè máa lọ. Jẹ́ kí máa bẹ́ẹ̀ lọ. Rárá wọn ní kémi nìkan máa bọ̀. Adé. Ó lè ṣé màá máa dá lọ lóru ó wù kọ́. Ẹ gbà mí. Ibo ti bọ̀ lánàá orí. Ibo ti bọ̀. Ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ má bínú ẹjọ́ torí. Sọ́yìn sókè. Ẹ má bínú ẹwọ ìṣòro kan ló lé mi ẹjọ́ mo kó sáré lọ síbi kan ní ẹjọ́. Ìṣòro kọ́kọ́ ò lé àwọn gbọ́ngàn ìṣòro ẹ tó wá káàkiri. Ó ti rí wa kò sí mẹ́. Kí ló mú ọ? Bẹ́ẹ̀ ojú oorun ìrìwọ̀ yìí ti jí báyìí. Bẹ́ẹ̀ni bí mo ṣe jí náà ni mo ní kí wá ṣàlàyé nǹkan tẹ́ ní pé tí bá rí lójú oorun kí wá sọ fún yín mo fẹ́ ṣàlàyé fún yín sá. Mo ń gbọ́. Ṣé lójú oorun yẹn. Ṣé ìṣe pé wọ́n tàkàrà fún ọkọ rẹ sá? Rárá sọ wọn tàkàrà fún. Wọn tàkàrà fún ọ̀tàn ní kú bá yẹ̀ lórí rẹ̀. Bẹ́ẹ̀ ni kò tún bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ mọ́ agbòdìwọ̀n rẹ̀ bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ tó bá kọ̀lá ni bẹ́ẹ̀ ni ikú ti yẹ̀ lórí rẹ̀ ògbólà bágún ikú ti yẹ̀ lórí rẹ̀ tó bá kọ̀lá èrè fọkàn yín balẹ̀. Dájì ètò báwo lè ṣe mọ̀ pé ọ̀rọ̀ àkàrà wọ́n tàkàrà fún wà nínú nǹkan tí mo fẹ́ wá. Bẹ́ẹ̀nu rẹ sọ̀rọ̀ èèyàn máa béèrè bí abiyamọ ti rọ́mọ àbí kéèyàn béèrè lọ́wọ́ aboyún pé ń bo wọ́n ń bá bímọ. Ẹ̀rí fọkàn yín balẹ̀ kò séwu mọ́. So wọ́n rí pẹ̀lú. Wọ́n rí mi ní. Yé gbé mo dáyọ̀ mo gbé. Èmi ti bàjẹ́. Èmi ti bàjẹ́. Ayé ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Ayé ò ní bàjẹ́. Tí o máa jẹ́ tí nǹkan tó ṣẹlẹ̀ sí bí ni wọ́n ní rè tẹ́. Okay, wait. Ṣé o ti sọ fún anybody? Kò sọ fún anybody. Okay, o kọ́ tá a máa ṣe. Jẹ́ ká ṣe lókun òkú. Jẹ́ ká gbà pé kí ni kò ṣẹlẹ̀ rárá. Ṣé o ti gbọ́? I still love you. I'm sorry. No. Don't be sorry. Ebi ló yẹ kí wọ́n sorry. Ebi ló yẹ kí n sorry. I'm sorry. God. I can't see. Wait. Má sọ fún ẹ̀dá láyé kọ̀kọ̀. Don't, please. Jẹ́ ká ṣe lókun òru. It's okay. It's okay. Mr. Adewamiri abi. Mo ọ̀pẹ́ ẹ̀ náà mo pásítọ̀ tí ìyàwó yìí máa bí mo ti súnmọ́ báyìí. Ẹni láti lọ san deposit yẹn kẹ̀dẹ̀ kó àwọn ẹrù ọmọ wa. Bí èlò ni deposit yẹn sá? Kí ló dé ẹ̀yin obìnrin lọ́wọ́ tẹ́lẹ̀ ni? Kí n máa parọ́ obìnrin náà bẹ̀rẹ̀ sá. I see.
It's all right. Hello, deposit 50,000 naira. Sir? 50,000 naira. Can they make sure pé àwọn ẹrù ọmọ tẹ́ kó wá ó pé tí ò bá pé àwọn matron yàn ní gbà lọ́wọ́ yín. Right? Ó yé mi sir. All right. Ẹ jọ̀ọ́ sir. Ẹ ṣáàbà mi tọ́jú ìyàwó mi àti ọmọ náà. Màá rẹ́ nínú àwọn fún ọmọ mi. Anyway, ìyàwó yín ní ká ìbílẹ̀ ẹ̀kọ́ mọ́ ló tọ́jú tó rí ń bíbá. Ṣé ti gbọ́? It's all right. 50,000. Yeah. ọ̀rọ̀ tí ó dùn létí wo ló ń bá mi sọ ọmọ tí mo jìṣẹ́ jìyà lé lórí kí ló mọ́ ọmọ tó kì mọ́lẹ̀ tó fún lóyún fún wọ́n bí nǹkan kan gbọ́dọ̀ ṣe ọmọ mi o kí ni mo sọ kankan gbọ́dọ̀ ṣe ọmọ mi tèmi nìyẹn. ọ̀rẹ́ ìyá ìyàwó ẹ máa dájú kẹ bó ti ẹ jẹ change dé ọyọ kan lè wà fún ẹ náà. kò sẹ́ni tó máa ṣe tí ò ní dùn mi ìgbé yẹn sọ́kàn because responsibility mi ni nǹkan tẹ́mi kàn wá rẹ̀ fún mi pé kò bó ti ẹ jẹ́ bí 20k or 30 kò yá mi because ọ̀rẹ́ mi là ń sọ ẹ̀. ọ̀rẹ́ kò yẹ kó ẹ̀ṣẹ̀ máa bèrè owó lọ́ọ̀ mi kí n tó fún ẹ náà ó yẹ kó mọ̀ ìta gbẹ ni tí n bá lówó lọ́ọ̀ máa fún ẹ. ọ̀rọ̀ má sọ báyìí àwọn mọ́tò rẹ̀ tó fẹ́ tún ṣe má dáwọ́ ẹ̀ padà mi ò ọgbọ́n mọ̀ ṣé mọ́tò ló pọ̀ lọ ẹ̀. gbogbo àwọn mọ́tò tó ń wo ìlàsùn tó ń wà ń bí báyìí kò ń ṣe mẹkáníìkì kan ló ń ṣiṣẹ́ ń bí báyìí ìwáyà wà panipita wà ń bí báyìí. ó dẹ̀ kó mọ̀ pé ìta gbẹ January la wà yìí. lọ́n ok ṣé bó tiẹ̀ jẹ́ 2k àbí 5k àti kí n tiẹ̀ fi yẹn bóyá a fẹ́ ra nǹkan bread lọ hospital àti milk kí n tiẹ̀ kọ́ mọ̀ pé mo tiẹ̀ náwó sáwọn ń bẹ̀. kò sí nǹkan kan lọ́wọ́ mi for now mi ní parọ́ fún ẹ tó bá wà lọ́wọ́ mi máa fún ẹ ara gbẹ gan gbà bẹ́ẹ̀ má bínú. nǹkan fún mi lówó mọ́tò jọ má bínú nǹkan fún mi lówó mọ́tò. ara ẹ̀ṣẹ̀ wa dé workshop láàárọ̀ ẹ̀ ní orí pé mi kò tí change but má worry kàn send the account number sí mi má send anything. kí n fi wọ mọ́tò kí n fi account number wọ mọ́tò kí n tó máa ń sọ̀rọ̀ báyìí. kò sí nǹkan kan lọ́wọ́ mi bàbá má worry jọ pẹ̀lẹ́. Yes, come in. Doctor. Sorry, Mary. Yes, sir. What happened? Láti jẹta, kí ló dé? Ẹ wo doctor, kí n má parọ́ fún yín. Mo ń ṣàkà káàkiri ni mo fẹ́ mú kan tẹ́lẹ̀ mo fẹ́ tọrọ bára gan. Láti jẹta ẹ ṣà káàkiri. Ṣé o ti wá pé báyìí sìn? 20k péré mo rí ń bẹ̀. 20,000 naira. Bẹ́ẹ̀ni sir. Let's react to 50. Ṣé o sọ fún pé àwọn ti bímọ? Bẹ́ẹ̀ni, wọ́n sọ fún mi sir. Ẹ ṣe gan sir. Normally kò yẹ ká attest àwọn ara o. Bọ́dún kò ti jẹ́ patient wa lọ́dún tó ti pẹ́. Then ẹ̀mí yẹn ṣe kókó fún wa náà spirit ẹ̀wọ̀n bí ẹni tẹ̀ lọ. Anyway, ẹ lọ san fún wọn níbẹ̀ yẹn. Ìgbà ọ̀lẹ́ máa kó ètò kù wá. Kí lè ọ̀la tó ṣù máa kó ètò kù wá. Ẹ ń tẹ́ lọ láti jẹ ìtàjọ́ pé 20 Richard. Ẹ wá ní kí lè ọ̀la tó ṣù máa kó 30 tó kù wá. Ṣé mo ti bíìlì yín jẹ gangan? Bill is 128,000. Sir? Yeah. Anyway, ẹ lọ sí ọ̀dọ̀ matron kẹlẹ̀ sọ fún wọn bẹ́ẹ̀. Wọ́n á jẹ́ kí ẹ rí àwọn yín. Ẹrù ọmọ ńkọ́? Mo ìwà lẹ́nu ẹ̀ sir. Ẹ sáyẹ lọ sanwó yìí. Ok, ẹ ṣe gan sir. Ẹ sáyẹ lọ san. Ti ara. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Báwo la rẹ? Wow, okay. My baby, she looks so beautiful. Yes. Lágbára Ọlọ́run wá gbélé ayé ṣe nǹkan rẹ̀. Gbogbo ìyà tó jẹ àwọn òbí ẹ̀ kò ní jẹ́ lágbára Ọlọ́run. O ò dẹ̀ ní dójú tì wá lágbára Ọlọ́run. Àti mo bẹ̀rẹ̀ ọmọ yìí àní mò pin ẹ̀. Ojú ọmọ ìjọ mi gan ṣá. Adé. Yes. Inú mi dùn fún wa. But then, how funny for owó? Sórí ti owó yẹn, mo ti rí díẹ̀ nù ẹ̀, mo dẹ̀ ti deposit ẹ̀. But pé mo ti ẹ̀rọ ọmọ mi, ó jíjà mi, a máa sáré síta, anything just to get the money and pay the hospital bill. Okay. Ṣé ti gbọ́? Ṣé wà okay? I'm fine. Are you sure you are very okay? Yes. Ṣé oúnjẹ dẹ̀ lọ lẹ́nu rẹ̀ dáadáa?
As you can see. Ọmọ náà ti ẹ̀jọ́ bóyá ń sùn látàárọ̀ nìyẹn. Ọmọ òrùjọ bí àbí. Gan. Oh my God, I love my daughter. Ọkọ mi. Yeah. Má bínú pé mo stress. Stop. You are not stressing me. It's my responsibility. Don't ever say that again. Mommy. Ọmọ mi ńkọ́? Ó wà nù nurse. Ẹ jọ̀ọ́ ìyàwó mi tó wà nínú màmá ẹ̀. Ẹ káàsán ma. Ẹ káàsán, ẹ kú iṣẹ́. Ẹ máa wọlé bọ̀ mọ́. Ẹ ṣé nọ́ọ̀sì. Ẹ lálejò. Nọ́ọ̀sì. Báwo? Ẹ ṣé o. Nọ́ọ̀sì ẹ ṣé adúpẹ́ o. Ẹ ṣé kú tọ́jú wa. Ṣé kú ọ̀rọ̀ mọ́? Mo dúpẹ́ o. Ẹ kú tọ́jú. Ẹ máa jèrè wọn lágbára Ọlọ́run. My dear, wọ́n padà bọ̀. Okay, mo ṣe gan máa ọmọ tuntun jòjò lóró. Káàbọ̀ ọkọ mi. Wà á tó lórúkọ, wà á tẹ́gbẹ́, wà á níláárí. Ó ní ṣírí láyé o. Gbogbo tá a máa fi tó ẹ kò ní wọ́n wà. Ọkọ mi. Bọ́ọ̀lá rẹ̀. Mo wà okay. Pẹ̀lẹ́, ṣé wọ́n okay? Bẹ́ẹ̀ ni ma. Ṣé kò ṣe ẹ́? Pẹ̀lẹ́. Yes ma. Ìgbà wo lẹ máa kó òun bí báyìí? Ó yẹ ká kúrò níbí lẹ́ni. Àmọ́ owó ò ti pè. Adédèrè ó ti wá owó lọ. Ó ní òun fẹ́ lọ 1 or 2 places láti wá owó wa. Ti ara Olúwa. Ọ̀rọ̀ kan tí mò ń sọ fún ẹ rẹ̀. Mo dé kìlọ̀ fún ẹ tó. Òun nìyẹn sọ ló dílẹ̀ pé ó ṣe ń wówó kiri. Ó dáa, jẹ́ lọ yọjú sí dókítà. Ìwọ̀nba èyí tèmi lè ṣe, èmi máa gbìyànjú tèmi o. Mo ń bọ̀, mo gbọ́dọ̀ kó òun bí lẹ́nu. Ṣùgbọ́n ṣé máa Mo ń bọ̀. Ẹ ṣe kù. Mama. Yes, ta ni ẹ kó wọlé o. Ẹ kúrẹ́ wọn. Ẹ káàbọ̀. Gbà tí mo dé hospital wọ́n ní ẹ ti wá mú ìyàwó mi àtọmọ. Mo dẹ̀ délé wa, mi ò bá wọn bẹ̀ wọ́n á wò pé bóyá ìgbésẹ̀ bá mi tọ́jú wọn fúngbà díẹ̀ tó máa lè wà lẹ́nu. So o expect pé bí mo ṣe lọ discharge wọn lọ hospital yẹn ilé ẹ ní kí n máa gbé wọn bọ̀. Wo ìyẹn ò tiẹ̀ bá mi. Sórí owó tí mo ná lọ hospital ó ń lọ bí 30,000 naira. Owó àjọ alájọ tó kó sí mi lọ́wọ́ dẹ̀ ni. Kò lọ wá nǹkan ṣe sí báyìí máa sanwó olówó. Actually èmi náà tiẹ̀ mo gbìyànjú díẹ̀ lórí ọ̀rọ̀ owó yẹn kí n tó máa bọ̀ ń bí at least mo ní bí 6-5 fún bímọ. Mo dà pé yẹn náà máa ṣe kan so máa kàn lọ òṣìṣẹ́ fèyí tó kù ni màá dẹ̀ máa mú wọn lọ. O pronounce 6,500 bíi 600,000 naira. O dẹ̀ kẹsẹ̀ lẹ́sẹ̀ ò ń bọ̀ ń bí. Ìwọ ọmọkùnrin yìí ó níròónú ọ. O ti ẹ̀rẹ́ ní bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀ rárá. O lónímọ̀ràn kankan lẹ́gbẹ̀ẹ́ ni. O dẹ̀ ń bọ̀ o dẹ̀ ń kó 6,000 naira bọ̀ ládùúrò owó tí gbèsè wà ńlẹ̀. Owó hospital àrísán ajẹgbèsè ìkómọ ó jà báwo la fẹ́ ṣe kò mọ́ báyìí. Ẹrù ọmọ rèé báwo la ṣe fẹ́ yanjú gbogbo ẹ̀ báyìí. Mọ́mí máa gbìyànjú àti pé a fẹ́ ẹrù ọmọ àti ra àwọn kankan díẹ̀díẹ̀ báàfù dẹ̀ wà nílé akọ máa disinfect ẹni ọmọ lè wẹ̀ nù báàfù gbogbo ẹ ti wà ní ọ̀dà mọ́. Ẹni bá fún gbẹlẹ ti rí báàfù bá mi kó owó ọwọ́ ẹ̀ kó lọ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ayé ẹ̀ kó lọ sùn kó tún oorun sùn. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ara báwo ni pẹ̀lẹ́ máa lọ sáré owó yẹn ṣó ti bọ̀. Alagogo, agogo ìgbàlà. Ìwọ Ọlọ́run ọba irú òkú gan ló ń jà mí mi ò níṣẹ́ lọ́wọ́ mi ò tún lówó mi ò níyá mi ò ní bàbá tí mo tiẹ̀ lè sábà tó lè gbé mi rìnrìn àjò ìwọ lọ ó dẹrù tí ìyá tó ń jẹ mí kó tiẹ̀ wò pé mi ò ní ìyá mi ò ní bàbá kó ṣàánú fún mi má jẹ́ kí ìyá ìjẹ mi gbé má jẹ́ kí n ṣiṣẹ́ Ọlọ́run jẹ́ kí n tọkùnrin ṣe jẹ́ kí n tó bàbá ọmọ mi ṣe Olúwa ó dẹ̀ ṣàánú fún mi ìwọ Ọlọ́run tó mi jẹ́ ojú mi kò ṣàánú fún mi
Ṣàánú mi Olúwa. Ṣàánú mi. Tired. Tired of being tired. Ipò tí ó bá wà máa dúpẹ́ fún ni ẹ̀. Ipò tí ó bá wà máa dúpẹ́ o. Ó tiẹ̀ dá torí gbogbo àwọn alájọgọ́ ti ń pè mí kí á lọ sọ wọn fún wọn. Ṣé mo lè máa mú ìyàwó mi àtọmọ lọlé? Ta ló máa wẹ̀ fọ́mọ? Àbúrò mọ́ ìrìn àṣẹ yẹn wọ́n á tẹ́kọ̀ọ́ wa. Tó bá jẹ́ bó ṣe fẹ́ nìyẹn ṣùgbọ́n wọ́n ń sùn lọ́wọ́ o ṣé kí n lọ jí wọn. Àmọ́ mi lè padà wá rọ̀lẹ́ kí n wá mú un. Ẹ̀rẹ̀ ṣe ní ẹ̀kọ́ àdúró sí wa. Máa dùn tẹ̀yìn náà. Ẹ ṣe máa. Ó dàbọ̀ láyọ̀. Wọ́n bẹ lẹ́yìn ṣùgbọ́n Bó Adé, kí la fẹ́ ṣe báyìí? Àwọn àrè kò sówó kankan lọ́wọ́ wa, ọ̀làdẹ ni kó mọ. Ó dẹ̀ mú báwọn ará àdúgbò mọ̀ pa bímọ. Bàbá tiẹ̀ lówó ẹran, a ṣáà fún wọn mínírà. Ẹni tó bá ń ṣe ẹnu sókè tó fẹ́ retí ẹran, ó ṣe ẹnu gbé ni because mi ò ní kọ́bọ̀ lọ́wọ́. Owó tá a fi clear hospital, sórí àbúrò màmí, mo blackmail wọn ni tí mo fi rówó gbà lọ́wọ́ wọn. Mo sọ fún wọn, mo kéle wọn lórí pé ìjọ tí ìyá mi ti kú wọn ò ṣe àǹfààní kankan fún mi rí. Òun náà ṣe kówó yẹn fún mi tí mo fún mom sí ẹ̀ tó fi clear hospital bill. So kò sí pé àwọn wa owó ẹran kankan from anywhere. Èmi ò ní ṣíṣì lọ́wọ́ o. Ọmọ kan bóyá ká tó ṣe báyìí. Èmi fi pé sísè ẹ pọ̀ lánàá kò mọ̀. Ká wá bí kò lọ, ká sá pamọ́ sí. Ibo ni Jẹ́rọ wá fẹ́ sá lọ? Wọ́n lè bọ́ tẹ̀ kó ká lọ. Ẹ ṣe bọ́ọ̀lù ànìkò mọ̀ tó bá dẹ̀ di alẹ́ ọ̀tún làbí òun ọwọ́ ọmọ tílẹ̀ ti ṣùgbọ́n yìí á dẹ̀ wọlé padà. Hòtẹ́ẹ̀lì fẹ́ mọ̀ pé hòtẹ́ẹ̀lì jọ tí wọ́n bá ń pín ẹran ẹlẹ́dẹ̀ ṣókan lè mọ́ mú. Kí ni tiwa pẹ̀lú hòtẹ́ẹ̀lì bọ́lá ti fẹ́ lówó hòtẹ́ẹ̀lì? Ẹ dé wo ó jẹ́ pé owó fún ẹ mọ́ṣù níbi 5,000 kan lọ́wọ́. Ó ti 5,000. Mo ní bí ká fi lọ sí hòtẹ́ẹ̀lì tàbá rí tó jẹ́ ìyẹn ká lọ pamọ́ síbẹ̀. 5,000 hòtẹ́ẹ̀lì 5,000. Ó ti yá. Ó ti yá. Ó dáná àmọ́ bá ṣe máa ṣe mú bí ti jẹ́ lọ́gbọ̀n mọ́. Àwa la ò fura o. Àwa la ò fura. Àwa la ò fura. Ẹyẹ ò dédé kẹ́ o. Ẹni ò ń gbọ́ tẹnu ẹ̀ ń ga, á sọ pé ẹyẹ ògùn pàtó. Ẹ gbọ́ tẹnu ẹ bọ́ o. Ẹ gbọ́ tẹnu ẹ gbọ́. Kí ni Adé? Owó tó kó fún mi ò rí mọ́ ni. Owó tí mo kó fún ẹgbàá tá à ń pọ̀ láìpẹ́ yìí. Níbo ló wà? Àpò ẹ̀yìn ni mo kówó sí. Adé ìwọ náà ṣe máa kó sápò ẹ̀yìn bóyá tí mo yọ ọmọ ẹ lára ń sìn àmọ́. Ẹ fẹ́ mi ló tẹ̀lé mi. Bọ̀dá ẹ má bínú, ẹ má bínú. Gbàdá nínú mo ní change kékeré kan bí ìgbà yìí. Ẹ gbà ẹ má bínú ẹgbẹ́. Ẹ má bínú. Kí lẹ máa ṣe báyìí? Kí la máa ṣe báwo tún béèrè lọ́wọ́ mi? Mi ṣàlèwò tẹ́ẹ̀mù ọ̀nà ti sanwó nù náà. Ẹ tiẹ̀ já kóun vicinity because ètìjú ni kákan dùn wọ́n máa rò pé oníbàárà ni wá ni. Mo máa rò pé máa padà lọ léyìn o, mi ò padà lọ o. Bóyá abandon building kan la máa lọ tá máa lọ sùn síbẹ̀ àbí nǹkan kan, mi ò lọ lé. Irú ọ̀rọ̀ pálapàla wo ló ń sọ ẹnu abandon building bíi ti báwo? Tiẹ̀ já kóun bí náà, já kóun bí. Ó fi wà pamọ́ ni. Nǹkan mẹ́ o, mẹ́wàá ń ṣẹlẹ̀ ṣẹ́ o. Ti ara sórí ọmọ tó bá ń bá wí tó bá ń warùn kì ó ṣe tán tó fẹ́ parun ni o ṣé ọ̀nà parun kọ́ lélẹ̀ báyìí mo dẹ̀ wí má fẹ́ ni tí ò níṣẹ́ lọ́wọ́ onílá àfòun òun ló délẹ̀ tán yìí o èmi tí yẹ kí n ti jókòó kí n ti fẹ̀yìntì kí n máa jẹ wọ́n mọ́ èmi ni mo wá ń bọ̀ wà tọmọ àtọkọ. Màámi, àmọ̀ pé ń gbìyànjú. Àmọ́ Adéwámirí náà kò yọlẹ̀. Ó náà ń gbìyànjú. Bó ṣe wà yẹn ń sìn, ó ti kúrò lé látàárọ̀. Iṣẹ́ ló wà lọ. Àdúrà ní ká gbà kọ́ ló ń jẹ́ kó fún màámi. Ó tún ìgbé pálẹ̀ káàkiri.
Mami ẹ ti ẹ fi yẹn lẹ̀. Kó tó di pé ẹ̀yin gan wá èmi gan rò pé mo fẹ́ wá bá yín. Mo fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n yín o, ẹ̀gbọ́n yín Ifá ńlá. A ní kí ló bá wọn kó tiẹ̀ rí nǹkan ṣe sí gbogbo ètò wà ńlẹ̀ yìí. Wọ́n ní ìran mẹ́ta òkú tó ṣe ni. Èmi ní ìran kẹta. Orí mi ẹlẹ́dàá mi kọ́, má jẹ́ ilé ọlọ́dọ̀ Ifá ńlá o. Kò sí nǹkankan, it's nothing. Báwo níbi tí wọ́n lọ? Adé. A ní pé ibi tó lọ ń kọ́. Bákan náà ṣì ni sí nǹkankan. Ṣé mo pé mo kò ṣe? Àwọn ọmọ mi pé kò tọ̀nà. Mi ṣe yàtà ń jẹ, ṣé kò sọ yín ni? Tí ò bá sọ, ó ti sọ èmi. Bá mi mọ̀ kọ́, bó ti ẹ̀ jẹ́ pé àjò kékeré kan, wọ́n ṣe fún wa. Ẹ káwọn náà máa rí ọwọ́ mú lọ sẹ́nu. Àjò. Bẹ́ẹ̀ ni màá mi. Àjò ló kàn fẹ́ ló pè lásán báyìí. Àṣàbí. Kódà. Ọkọ mi. Ṣé o mọ̀ pé mi ni mo bí ẹ? Mi ò lè rí náà lẹ́kìnní kò tọwọ́ bọ̀. Àbó ti gbàgbé pé iṣẹ́ àjò yìí, iṣẹ́ bàbá wa ni wọ́n fi lé wa lọ́wọ́. Ó kàn òun ẹ̀gbọ́n mi kó fi ṣiṣẹ́ ṣe ni. Àjò má gbèrò. Àmọ́ mi ò gbogbo èrò tó bá gbà mo ti ṣetán. Àṣàbí. Mo ti ṣetán. Mami ewu tó bá le jù, ẹ bá mi wá ètò jẹ́ pé. Pé kí ni? Àṣàbí. Wo tá a bá ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà bí pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀. Mẹ́nu kúrò lórí ẹ̀. Tiara. Yes, sir. Mo dẹ̀ ń ro nǹkan kan. Mo gbé bóyá kí n lọ bẹ̀rẹ̀ business àkúgbè. Ètò great dáadáa. Mo mọ̀ pé tí n bá kó tí mo wọnú campus, mo dá àwọn ibi iṣẹ́ kan, àwọn guys máa rà lọ́wọ́ mi náà. Because ètò great dáadáa máa rà. Mi sọ pé ìgbà wo ló bẹ̀rẹ̀ sí rẹ́lẹ̀? Èmi ti ń rò tipẹ́ o. Ìgbà tó yẹ pé mo kàwé mo rò iṣẹ́. Màá ṣàwá kan ṣe kan náà. Mo ṣe wo pé tèmi náà ṣe bí ọmọkùnrin. Ó dáa náà, kò sí problem, but then níbo la ti fẹ́ rówó bẹ̀rẹ̀? Èmi ò gbọ́kàn lébi kankan o. Ìyẹn mo ṣì ń wò pé bóyá kó bá mi bá mọ́mì sọ̀rọ̀ kan yá mi lówó yẹn. Tẹ́ tí bá ti bẹ̀rẹ̀ business yẹn tí mo ti ń sọ ẹyọ̀kan di méjì, mẹ́ta di márùn-ún, má lè dáwọ́ wọn padà fún wọn. Má dẹ̀ continue business tèmi. Adé. Mami, kí ló dé tẹ́ ìjà ọ̀dájú abiyamọ? Kí ló dé tẹ́ burú ní ìyá báyìí? Mami, ẹ wá ń wò mí tí mò ń rúpa káàkiri àdúgbò pẹ̀lú ọkọ lójú ayé yín. Mami, tẹ́ ẹ bá ṣe nǹkan tí mo fẹ́, máa para mi sí yín lọ́rùn. Àṣàbí, para ẹ sí mi lọ́rùn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ti ara Olúwa ni mí Àṣàbí. Ó yá jókòó. Ọkọ mi. Lóòótọ́ ìdùnnú gbogbo òbí ni kí ọmọ wọn ṣe oríire lójú ayé wọn. Ó ṣe wá iṣẹ́ kan ṣe kó máa fi pawọ́ dà. Mami, iṣẹ́, ọ̀rọ̀ iṣẹ́ lẹ̀ ń sọ. Ẹ sọ fún mi iṣẹ́ wo ni mi ò tíì ṣe? Iṣẹ́ wo ni mi ò tíì ṣe màámi tó ṣojú yín tẹ́ mọ̀ pé kò sí bí mo ṣe ń ṣe láyé yìí ó máa dàbí pé mi ò mọ̀ ṣe ni. Ó dàbí pé mo ò ṣiṣẹ́ fún iṣẹ́. Nǹkan tí mo sọ fún yín ní kẹ́ bá mi ṣe ẹ jọ̀ọ́. Àṣàbí, àjò tó ń pariwo yìí ó póríṣiríṣi. Mami, ó yẹ sọ, jẹ́ kí n bọ̀. Ìkan wà, ọlẹ̀ inú ẹ̀ la máa lò. Wọ́n bù ú.
Màá mi rárá ọkàn ṣe bí ti bẹ́ẹ̀ o. Tó bá dé mo ṣe máa bímọ sí. Abẹ́rẹ́ bóyá ẹ̀kọ́ tí mo fẹ́ bí nìyẹn. Ẹ wo ẹ̀sọ́ mi máa ń mú ẹ̀sọ́ mi. Ó dáa. Ẹ̀kọ́ tún wà. Omi oyún ẹ̀ la máa lò. Màámi, wọ́n tọ́ ọmọ lọ́wọ́. Ṣé tá a bá ṣe kò sí nǹkan kan tó máa ṣọmọ mi? Ó ṣeéṣe kí nǹkan kan máa ṣe ẹ́ tá a bá ti pa ìkìlọ̀ mọ́. Ìkìlọ̀ yẹn dàbí bọ̀tọ̀. Ẹ wo ṣe gbogbo kínní ká kúkú ṣe fọkàn mi. Ṣé mo gbọ́dọ̀ kọ́ mi bá ti lówó? Èmi náà ti lówó nìyẹn. Gbogbo wa ti dolówó. Ọkọ ẹ̀. Ọkọ mi màámi. Ọkọ ẹ̀. Ó tiẹ̀ dá ọkọ ò sí nílé gbà mo ti parí iṣẹ́ sí ṣùgbọ́n wàhálà kékeré kan wà o. Wàhálà mi ti bá wọ. Lẹ́yìn tí mo ṣiṣẹ́ nìkan fẹ̀mírẹ̀mí ni wọ́n fi ṣe. Fẹ̀mírẹ̀mí kí ló ń dára sí? Nígbà tá a ṣiṣẹ́ nìkan ni mo ṣe mọ̀ pé lẹ́yìn lọ́rọ̀ kan ṣá ọdún 5 ló tó pẹ́ máa lò láyé. Ọdún 5? Màmí ẹ ti pa mí mo kú. Ẹ ṣe ẹ dẹ̀ tún gbé wá fún mi. Kí ni àǹfààní nǹkan tá a ṣe fún? Màmí. Àǹfààní ibẹ̀ ni pé lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀ ẹ bá tọ̀ gbogbo owó tó fi ilẹ̀ tó ìwọ ló máa ní kódà o tún lè yọkọ rẹ ìwọ ló ní gbogbo nǹkan. Ẹ bá má ti ṣe kí lè ṣe fún màmí. Ìwà bá mi jù pé tó ṣe é pọ̀ pẹ̀lú ní ká ṣe fún tí ì ṣe wọ̀. Ẹ dúró. Kárí mi náà lè ṣe fún. Ṣé bó ṣe máa rí lélẹ̀? Gbà tó ṣe pé fún mi wá ṣe ṣe báyìí fún mi. Tí mo mọ̀ pé wọ̀ nìkan ṣoṣo ni mo yé láyé lọ́wọ́. Kì í ṣe bó ṣe báyìí fún mi. Màmí. Ipò tí ó bá wà. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀. Èyí tí ń tẹ̀sẹ̀ gbọ́dọ̀ tó kọ́ wá kí n tutù ọ̀. Ẹ ti sinmi dáadáa kò gbọ́. Bí wọ́n bá ti di aago dédé aago kan mọ́. Ó pé màmá fi ṣe ìwé ó dẹ̀ màmá gbàdúrà gbogbo nǹkan tó bá fẹ́ pé màmá tọ̀ sí i ṣùgbọ́n wàá gbọ́ ọṣẹ yóò gbọdọ̀ kúrò lákàtà ẹ̀. Káàbọ̀ bàbá mi ẹ jẹ́ kémi wá máa lọ. Rárá fẹ́ sáré débi kan. Kò pè mí o. Mo rìn gan lẹ́nu so orí fọ́ mi gan because kò sówó mọ́tò lọ́wọ́ mi. So such a bad moment for me. Mọ́mí ní kí n bí fún ẹ. Wọ́n ní ọṣẹ àánú ẹ̀. So màmá fún rẹ̀ ló ń bí ọwọ́ orí wa. Wálé màá sọ nǹkan tó bá wù ẹ́ níjà tó wọ́n sí sí. Ipò tí ó bá wà máa dúpẹ́ fún ni ẹ̀. Ipò tí ó bá wà máa Ọkọ mi, Adé. Kò ṣé kí n bu díẹ̀ fún tó máa fi wẹ̀ ní alẹ́. Mo ti tó bẹ́ẹ̀. Má wàá gbàgbé o. Wọ́n ní tó bá ti ń wẹ̀ gbogbo nǹkan tó fẹ́ ní dáadáa kó máa sọ sínú ẹ̀. Tó tún wá mọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ ni pé ilé tó fẹ́ kọ́kọ́ wẹ̀ yìí àjọ máa wẹ̀ ni. Ẹ ọkọ mi fílẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣe ń ṣe tiẹ̀ èmi náà máa gbàdúrà tèmi ń bíbá. Ilé tètè lọ àkókò ti lò. Ṣé wàá lè tó yẹn? Wọ́n ṣàmì lò jẹ́ kí ojú kàdọ̀ ṣe papọ̀. Ọlọ́run á gbàdúrà wọn. Ọlọ́run jọ jẹ́ délé gbàdúrà. Ẹlẹ́dàá mi. Ọjọ́ ẹlẹ́dàá jọ jẹ́ pé bó bá ṣe ń sọ̀rọ̀ Ọlọ́run gbà fún wa wọn má jà ṣe lásán. tó súnmọ́ ṣẹ́ bàbá mi dá àfi kábẹ́ o àfi kábẹ́ lè dùn mọ́rẹ́
Àfíríkà bẹ́ẹ̀ Àfíríkà bẹ́ẹ̀ lè dùn mọ́rẹ́. Èròjà àgbèrò sólè gẹ̀gẹ́ tóun tó bẹ̀lẹ̀kẹ̀ bájà kò ṣe tó mọ́ o. Ẹ̀sán àbọ̀ wá bá òun àṣẹ ẹ̀ṣẹ̀. Ẹ káàárọ̀ sà, ẹ sà. Ẹ sà. Aliu ńkọ́? Wọ́n sáré jáde, wọ́n lọ ráwọn tó yẹ kán á já ìpẹ́. Ó yẹ kán ti wá já láti bí ìrọ̀lẹ́ àná bọ̀ àárí wọn. So wọ́n wá ní àwọn sáré lọ yọjú sí wọn. Ṣẹ́yìn ò sanwó fún wọn ni? A ti sanwó, a ti báláǹsì wọn. Torí ẹ̀ náà ni wọ́n fi ní àwọn fẹ́ lọ rí wọn. Ọmọ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Ẹ sà. Iṣẹ́ yín slow. Ó slow gan. Ẹ má bínú sà, ẹ má bínú sà. Ẹ má bínú iná lè máa sọ every time, and that thing is annoying. It's annoying. Ilé tó ń wo ìbá mo fẹ́ move in by next month. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ṣé fẹ́ kí n tún máa sanwó lé ní tí nígbà tí mo ní property tèmi? Ẹ má bínú, ẹ má bínú. Ẹ jọ̀ọ́. I don't like this. Mo ṣe máa ń bá yín ṣeré tí n bá wá bí fún yín lówó. Mo ṣe dáa tó nìyẹn o. Tí n bá change ẹ fún yín ẹ ní like mi rárá. Okay sir, ẹ má bínú. Now, okay. Àwọn ní burglary nǹkan. Ìyẹn ti wà ń lẹ̀, wọ́n máa wá deliver ẹ̀ ní next week Saturday sir. I need to fix it. Yes sir. Making progress. Ẹ jọ̀ọ́ ẹ má lo any substandard material for me. Right, that is why I'm paying you well. Right, I don't want substandard. Quality. Right, sir. Bóyá ẹ tún lọ wo gbogbo ẹ̀yẹn ẹ máa. Darling. Yeah, babe. Oh. Yeah. My love. Oh. I'm ready to leave. You're all set. How do I look? You look ravishing. Oh, you can say that again. Thank you. Ravishing. Baby, it's for my lonely. So, what's on the weekend here? Weekend long. Rárá o. Èmi ń padà bọ̀ lálẹ́ o. I thought you said you were going to be busy. Baby, kò sí bí mo ṣe lè busy tó. I would always find time for you. Èmi. Hey, màá wá jẹ́ kí àwọn ọmọbìnrin ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo yẹn tí wọn kì í fi ojú rí ọkùnrin tí ò níyàwó. Màá jẹ́ kán gbà ẹ̀ mọ́ mi lọ́wọ́. No way. Mistake tó ń ṣe nìyẹn. Èmi tó ń wo mi ò dilẹ̀ tó yẹn. You're trying to tell me you're unavailable. Unavailable. Oh yeah. Oh baby, whether you're available or not, mi ò ní fi ayé ẹ lẹ̀. Nobody's going to take you away from me. In that case, Mama retail lálẹ́. Because if you tell me going to buy ìrọ̀lẹ́ yẹ kí n ti délé. Oh, that's fine. I can't wait to see you again. Be careful out there. Okay. And do not look at any man. Mo ti gbọ́. Baby, owó tó promise me, èmi tí rí. Oh. Kó tó débi tó ń lọ wá get. I trust you. I promise. I love you so much. I love you too. Good night day. Take care of yourself. I will, baby. Bye. Bye. Love you. I love you more. Manager. Morning, sir. I'll be with you shortly. So, kí ló ṣẹlẹ̀? Actually, sir, mo wá rí fún iṣẹ́ AP ni, sir. Oh, wọ́n ti deposit owó wọn. But the thing is, iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ ẹ̀, a ní láti bá dojú àmì. You understand? In fact, I would like us to get the roofing material for the project. Kí wíìkì tó parí. So, in other words, I'm afford the way and see me, sir. No. Oh, I've not briefed you on the latest development. Baby. Babe. So we have a new procurement officer. Yeah. This is a manager in my company, and she's my wife. Gbogbo afẹ́ra yẹ̀pẹ̀, granite, roofing materials, everything.
you'll be reporting to her. Ló máa make sure pé gbogbo ẹ̀ wà in order. You understand? So you go with her. Mo ti brief àwọn tẹ́fẹ́ lọ́ra nǹkan lọ́wọ́ wọn. Wọ́n máa bẹ́ẹ̀ ṣe máa. Yeah? Ṣé manager ni? Yeah, I have 2 managers. It's actually the senior manager. Senior. Okay. Excuse me. Yes. Course wo lẹ ṣe ní university? Agric science ni ma. Sweetie. Yeah? Kò sí bá ṣe ní problem. How? Why say you máa ṣe agric science tó máa jẹ́ manager in a construction company? But he's doing well. It's not a matter of him doing well. It's not in his field. Iṣẹ́ tó ríyàn fún wọn gangan kọ́ ló ń ṣe. Kọ́ ló máa jẹ́ àrí wàhálà. Tó bá yá ilé awo, wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé ilé wo. Ọlọ́run ní jẹ́ àrí rẹ̀. Àmì, but then iṣẹ́ tó ríyàn fún wọn gangan kọ́ ló ń ṣe. Èèyàn ṣe agric science. Ẹni tó yẹ kó wà lóko, kó máa gbin iṣu. Ó tiẹ̀ wá ṣe bámbámbárì kó máa sin èmi làwọn adìyẹ bọ́ìlà. Kí lẹ̀ ń wá ní site? Ó wrong. Anyways, when you're ready, you call me. Taba ti ready and taba de ti débi tá ń lọ yẹn. Ẹ má sọ nǹkankan because ẹ mọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ. So it's more or less like you going as a driver. Do not say anything. I'm going to sort it out. Just go as an escort and keep quiet. It's not your field. Kaude, you can be on your way now. Yes, sir. Okay, sir. A smart up. Engineer man smart orí. Ibi ìrìn gan agric ni wọ́n. Wọ́n ṣe agriculture yẹn ó ti wọnú ẹ̀mí wọn. But that was wrong. Kí ló rí baby? Báwo ló ṣe máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Ó mọ̀ pé ojú mi ló máa fi wó máa fẹ́ gbàjẹ́ lẹ́nu ni now. Báwo yín bá sọ̀rọ̀? Okay, I know you after the success and progress of my company. But then I'm to you ní kàmẹ́sọ̀ká. Ó máa rò pé ó fẹ́ yọ gbàjẹ́ lẹ́nu ni. Baby, ṣé òun ò gbàjẹ́ lẹ́nu àwọn èèyàn ni? Àìmọye civil engineer tí ò ríṣẹ́ ṣe, òun agric tó yẹ kó wà lóko, ó gbaṣẹ́ civil engineer, òun náà ti gbàjẹ́ lẹ́nu wọn. But he has done professional courses. Sórí wàhálà àwọn èèyàn ni ẹ kó má kojú oníta mẹ́sàn-án àbí nǹkankan. This life, one has to be pragmatic. Nǹkan tó máa ń ṣẹlẹ̀, a máa lo sentiment níbi tó yẹ ká ti wà practical. You cannot run your race with sentimental acts. Okay, I've never won any argument, so I give up. No, baby, I give up. Did you give up? Ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. I give up. What's the problem? Kí ló máa jẹ? Ọkọ mi, ó ti lọ ni. Ó wá dìgbà wo báyìí? Àwọn náà jẹ́ kó jọra torí mo mí sọ́kọ mi. Adé ó dẹjọ́ máa gbé kọ́ mi. Kọ́kọ́ mi lè máa tiẹ̀ balẹ̀ jọ. Mo ṣe pé mi kò fẹ́ ọmọ bíìsì kọ mo ń fọwọ́ ṣe fapá ṣe fẹsẹ̀ ṣe gbogbo ẹ̀ tábàlẹ̀ ṣiṣẹ́ ọ̀hún ọ̀tán ẹni kan ń ja owó yẹn lè wà lọ́wọ́ kò sóhun ọkàn ń bẹ ẹjọ́ onígbọ̀n tiraka ní ìfọ̀ṣù ti bọ̀. Ti bọ́ Ọlọ́run bá mi pèsè fún un. Ọkọ mi ṣé òun pé lánàá tí ń wá wọ́n ti ń disturb mi. Wọ́n ní ká sanwó lé àwọn outstanding balance tó wà lẹ́ka sàn yẹn náà. Please. Come on. Thank you. 5K. Tí wàá ra ọṣẹ. Ẹ ti ẹ̀lẹ́tì pẹ̀pẹ̀, mo ti gbọ́, àgbọ̀. Ó ti ń gbà ṣeré látàárọ̀ náà. Jẹ́ ń sin ọkọ mi. Jẹ́ ń sáré gbé sílẹ̀. Mama, I'm coming. Mo ti gbọ́ o. Mo ń bọ̀ mákì. Tiara, make sure kó tọ́jú ọmọ mi dáadáa o. Màá tọ́jú ẹ̀. Ó dáná ọkọ mi. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Mo ò pé ta ló páàkì mọ́tò síwájú ilé wa. Is that supposed to be a question or total display of stupidity? Rárá, àgbà tí mo rí pé. Ìgbà tó rí kí ni? Ìgbà tó rí pé mo gbé mọ́tò wá ó yẹ kó tó pé mo gbé mọ́tò wá náà. Irú question wo nìyẹn?
Mo ti gbọ́ má bínú. Ó dáná ẹ̀ ta ló ní mọ́tò? Ok. Mọ́tò ọ̀gá mi ni. Mo kàn gbé wá kí n fi ṣe nǹkan tí mo wá ṣe ń bí báyìí. Ok, kò sí wàhálà ń gbà yìí. Ọmọ àwọ̀dì ṣáàṣì jẹ́jẹ́ o. Ó ti gbọ́. Má wàá gbàgbé ilé ọkọ mi. Gbàgbé ilé kẹ. Owó yìí manage tó pọ̀ lọ́wọ́ mi gan sí. Ìfá ilé gan mo gíra kí n torí mú wa ni. Ó ti ẹ̀ ń try. Ó ṣe pẹ̀lẹ́. Ọlọ́run máa bá mi fi ṣọ́ ìṣọ́ ẹ̀. Àmín. Ó ṣe ọkọ mi. Ó dàbọ̀. Ọkọ náà dẹ̀ fine. Ó dàbọ̀ lọ́wọ́ ọkọ mi o, ṣùgbọ́n. Wọ́n wá lọ wá nǹkan tó máa jẹ. Ẹ má bínú pé mo dá yín dúró. Ẹ̀yin ni ẹni ọmọ yín wà ní hospital. Ẹ gbà. Ẹ ṣe máa. Ọlọ́run á fún lálàáfíà. Ló máa rìn lọ́wọ́. Lọ́dọ̀ máa ń ṣe o. Ṣeun. Kò ní tẹ́mẹ̀ o. Àmín. Ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ kọ UME. Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ tí kọ rárá tẹ́lẹ̀ ni? Mo tẹ̀ ó máa ń fail lọ́dọọdún ni. Tá bá tún fún yín lówó ń sìn, kí ni probability pé máa pass? Eléyìí mo gbọ́dọ̀ pass. Gbọ́dọ̀ pass. Ẹ ṣé mà. Ẹ̀yin náà ẹ kà ó lò. Má kà. Ẹ ṣé mà. Èwo lẹ́yìn fẹ́ ṣe? Jáàmù náà ni. Ẹ ṣé mà. Ẹ ṣé gan. Gbogbo nǹkan tẹ́ fẹ́ fi ṣe lágbára Ọlọ́run ló fi ṣe. Ẹ bá kú dúpẹ́ lọ́wọ́ dáàdì o. Dáàdì náà ló dé yín. Ẹ dúró kẹfẹ́ nu ara yín dúpẹ́. Bá ti dé kẹ́ kí wọn dáadáa. Ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣòro nínú mi. Ọkọ mi. Báwo ni díẹ̀? Ẹ ra sá o. Ẹ ṣé sá o. Ẹ ṣé ọdúpẹ́ sá o. Ẹ ṣé gan sá o. Ẹ ṣé ọmọ olóore o. Ẹ má dúpẹ́ lọ́wọ́ mi. Ọlọ́run nìkan ló lọ́pẹ́. Wọ́n ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣòro fún òun lẹ́nu kejì ẹ̀. Èmi ti ṣe fọ́lọ́run. Ẹ ṣé gan sá. Ẹ ṣé sá. Ẹ ṣé mọ. Bí ẹ tètè máa lọ kẹjọ. Ẹ ṣé mọ. Ẹ ṣé mọ. Ẹ fi ṣe nǹkan tó ní kẹ́ fi ṣe o. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé mọ. All right. Báwo ni díẹ̀? Ó dẹ̀ ṣe tó ń ṣojú mi tó ń ṣẹ́yìn. Nǹkan tó bá ti múnú ẹ dùn ni màá máa ṣe. Of course. And aside that, oore wà nínú kéèyàn máa ṣàánú. Bẹ́ẹ̀. So, okay. Ọ̀rẹ́ mi, wo bó ṣe rí nǹkan tó kù ó wá sọ rẹ di arúgbó ọ̀sán gangan kí ló ṣẹlẹ̀ ṣé o kì í wo mirror kó wo ra ẹ ni ó yẹ kó máa compare throwback pictures ẹ àti sin kó rí bó ṣe rí ṣá nǹkan ẹyọ kan tí mo dẹ̀ ń tẹnu mọ́ yìí náà ni wọ́n ní kó fi máa ní ìsílẹ̀ kó má bọ̀ ní ìgboro káwọn ọkùnrin kó fowó tún ẹ ṣe kó fowó bà tiẹ̀ jẹ́ wú gbogbo ẹwà tó lòun fún ẹ gbogbo ẹ ló ti ṣá tán wúbi tó wà. Ọ̀rẹ́ mi àmọ̀ràn dá ọmọ ṣe tẹ̀lé gbogbo yẹn fọkàn mi sílẹ̀ it's barely 2 months èdè tí ń ṣe báyìí ẹ ti ń pressure wa ọkọ mi máa wà òkè return. nígbà wo. òkè tó bá ní kí freelance ìjọ ta ló fẹ́ fẹ́ mi after one. Are you joking? I'm not joking. Ruth abọ́kọ̀kú so far no dey tire you tó bá ti package gbogbo ara ẹ̀ ń sìn ta ló fẹ́ mọ̀ pé o ti bímọ èmi gan tí mo jóbìnrin gan mi ì rí pé o ti bímọ kí ló ń ṣe ẹ̀ náà má bọ́ ń gbòòrò àwọn èèyàn kún gbòòrò tó máa fowó tún ẹ ṣe. ọ̀rẹ́ mi tiẹ̀ fi yẹn lẹ̀ sìn mo ti gbọ́ ẹ kí ló máa jẹ. kí lẹ nílé o. oúnjẹ pọ̀ rẹpẹtẹ a ní gàrí fùfú wà ní kíni láàárọ̀ ìgbìmọ̀ ẹ̀ṣẹ̀ ṣe ilá olójú kan ni ó ń yọ̀ báyìí. ní kíni fún ta ni wo tó yẹ pọ́n lé gan mo nílá lásìkò ń yọ̀ báyìí ni ó dẹ̀ pé nǹkan ṣòrí ẹ̀ ó jẹ́ fílẹ̀ ìyá bẹ́ẹ̀ lára mu gan o
wo tó ṣe pọ́n ìlà olójú kan. Mami kò wálé. Mami oṣù kẹta rẹ̀ tó ti wálé àárí. Ọkọ mi ò wálé mami. Oṣù kẹta. Bẹ́ẹ̀ni mami. Ọkọ ò wálé. Ṣé lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan ti wá dá fún ló wá yẹ kó ṣe báyìí fún ẹ? Mami. Ṣó ti lówó ni? Ó dá mi lójú. Ó yẹ kí nǹkan ti yí padà fún. Mami, irọ́ mi ò rò bẹ́ẹ̀ o. Because the last time tó wálé 3 months ago, ó délé, ó shower, ó jẹun, ó dẹ̀ change aṣọ. Ìgbà tó dẹ̀ ń lọ padà, ó fún wa ní 5,000 naira, mami. 5,000? Láti bí oṣù mẹ́ta. Ẹ wo mami, ìyẹn kò sí ẹni problem tèmi. Ọkọ mi ò bá mi sọ̀rọ̀, kò pè mí, kò bọ́mọ sọ̀rọ̀, kò rí wa sójú. Mami, ṣé tèmi ò ti gbé báyìí? Wo tí ẹ ò ní gbé ní sùúrù, jẹ́ kí n pè é, jẹ́ n pagọ́ ẹ̀. Oṣù mẹ́ta. Ọkùnrin. Adé. Ìlọ kan ló ń pè ẹ́ látẹ̀kọ́. Hello ma. Hello Adé wá mi rí. Ṣàlàáfíà lẹ wà ma. Báwo ni ẹ kújọ́ mẹ́ta? Bàbá mi jọ̀ọ́ mo máa fẹ́ rí ẹ. Ṣé kò sí? Kó má bàa sí náà ni. Mo fẹ́ kó yọjú sí mi. Ok màmá máa yọjú sí yín ma. Ó ṣé. Màmá expect ẹ. Ó ṣé. Take care. Adé. Yes. Tani ni tó store number yà sí ìlọ, tani ìlọ. Oh, madam ti. Mama ex mi kan ni. And ìgbà tí mo fi wà pẹ̀lú wọn, she was very nice to me. I man pray her once in a while. But ó wrong now. I know. Why tó ṣe máa save number wọn sí ìlọ? Níbi tá a bá dé yìí, àwọn parents mi ló yẹ kó jẹ́ ìlọ 1, ìlọ 2, ìlọ 3, gbogbo ẹbí mi ló yẹ kó ṣe ìlọ bí ìlọ 16. Why tó ṣe máa pè ẹ́? Ó dẹ̀ tún delete number náà látijọ́ tó ti lọ bọ́mọ wọn jà, ó kó edit or something. Ṣó fẹ́ gbọ́, èmi gan ti gbàgbé pé nọ́mbà wọn wà lórí fóònù mi. Ìgbà tí mo pàdé wọn pè mí láti gbà yẹn, wọ́n ṣe pè mí lẹ́nu mi. Èmi ò láìkẹ́ o. Àti pé eré kí la já ń bẹ́kùn ṣe, ó fẹ́ ọmọ wọn mọ́, wọ́n ṣì ń pè ẹ́. Ìwọ náà máa receive kan sí ó fẹ́ lè máa wọlé. Mọ́mí, kí ni gbogbo yẹn? Èmi ò láìkẹ́ o. I know. Adéwàmí rí. Ó yẹ kó rí bẹ́ẹ̀. Fìyàwó àtọmọ́lẹ̀ ó ti ẹ̀wẹ̀ yìí o. Mílè kò rí bẹ́ẹ̀. Àròṣe wa rí. Ibi tí mo ti ń ṣiṣẹ́, ibẹ̀ yẹn tọ́ fún wọn. Ọ̀gá mi gan dẹ̀ burú. Tá bá fi gbogbo ara ṣiṣẹ́ tá a ti ṣe gbogbo ẹ̀ tán, owó jáńjálá báyìí ló máa jalè wa lọ́wọ́. Ó ṣe pé in fact mọ́tò wọn tí mo gbé wá ẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ pé mo gbé mọ́tò wọn wá ṣe personal parole. Wọ́n gbọ́dọ̀ mọ̀ rárá, mo rọra jíbẹ́ ni pé mo fẹ́ lọ rí epo sí mọ́tò ni mo ṣe gbé wá bí. So kò easy náà mọ̀ mi, kò easy ẹ má bínú. Òyìnbó ṣáà ti sọ̀lú dẹ̀rọ̀. Bó ti ṣe kó pè wọ́n lórí fóònù, ó yẹ kó máa pè wọ́n. Ṣé ibi tá a wà yẹn ó dẹ̀ pé àlùjọ́nù kan máa ń gbé nẹ́tíwọ̀kì wọn bẹ̀ ni. Tá bá ti wà ní kọ́ńpìnì tá a ti ń ṣiṣẹ́ yẹn báyìí, ìgbà mi mo lè notice pé láti àárọ̀ dalẹ́ kọ́ ọ̀kọ̀ọ̀kan wọlé. Èmi kò lè pè jáde. So ìgbà tí bá fẹ́ pè mí láti gun òkè and òkè yẹn kan ní access kòkòrò ọ̀bẹ most time. Ẹ má bínú. Ó dá ṣàṣàtúnṣe o. Má ṣàtúnṣe mà. Wá nǹkan ṣe sí o. Yes ma. Má pè wọ́n. Ẹ má bínú. Ó dà. Ó ṣe pé mo ti gba sálárì náà. Ní owó àjọ kan ni mo kàn sáré but ẹ kàn bá mi manage. Ẹ ń wò púpọ̀ kò sí nǹkan bẹ́ẹ̀ owó àjọ ni kò ń ṣe pé à ń dájọ àwa junior staff à ń dá àwọn àjọ pẹ́pẹ́pẹ́ kan so owó olówó gan ni bí màá ṣe gbúdọ̀ ṣiṣẹ́ dí 2K tí mo fún yín. Yes ma. 2,000.
ẹ ṣe gan mọ́ mi màá tún máa rí yín. Àwọn ọkùnrin yìí gbogbo wa kì í ti yan mi. Ta nìyẹn? Ta nìyẹn? Ẹ ká sọ sá o. Ẹ ká sọ o. Yes sir. Ẹ ká sọ o. Yes sir. Ẹ ká sọ o. Ẹjọ́ sá, Adéwàmírí ni. Adéwàmírí wo lẹ ń béèrè? Owó ń ṣiṣẹ́ ń bí. Ọ̀gá wa lẹ ń dárúkọ yẹn, àwọn náà nílé yìí. Rárá o, Adéwàmírí tèmi sọ, ibi ìgbà ló ti ṣiṣẹ́ kàn bá wọn ṣiṣẹ́ ń bí. Ẹ má bínú o, báwo lẹ ń ṣe jẹ́ sí wọn gan? Mo fẹ́ mọ̀ báwo lẹ ṣe jẹ́ sí wọn. Ìyàwó ẹ̀ ni mí sà. Ẹ̀dùn náà ṣe ẹ̀ mọ̀ mọ́ ni àbí mú iṣẹ́ ọ̀pẹ wà òkè ẹ̀ wà òkè ẹ̀ mọ̀ ọ́ tẹ̀ ń sọ. Mo mọ nǹkan tí mò ń sọ sà, ìyàwó ẹ̀ ni mí. Madam ẹ wá tẹ bá fẹ́ tọrọ owó ṣẹ́dẹ̀ ní Saturday àkínyìn àtẹ̀sí àwọn tí wọ́n bá fẹ́ fún lówó Thursday lábára tẹ̀sí yàn tẹ bá fẹ́ tọrọ owó ní kẹ́ sọ. Rárá owó kan ni mo wá tọrọ Adéwàmírí ni mo béèrè. Ẹ náà sọ náà ṣèjà mi kẹ́ bá sọ̀rọ̀ mi ṣá. Èmi níyàwó ẹ̀. Ẹgbẹ́ èèyàn kan ló ní òun béèrè yín sá. Adé mi ni. Báwo ló ṣe mọ bí? Kí ló wà? Kí ló ṣẹlẹ̀? Adé, ṣé bí ìyàwó ẹ ni mo jẹ́ kí lé tó ń bá mi sọ̀rọ̀ báyìí? Adé, kí ló dé tó ń ṣe báyìí fún mi ṣọfẹ́ báyìí mi jẹ́ pátápátá tó ni? Adé, wo nǹkan tí mo kú wá Adé, kí ló tó ń ṣe báyìí? Adé, òkè, ṣorí tó bá ti ẹ̀rọ gbogbo nǹkan. Lóòyà tí mo bẹ jẹ́ láti ilẹ̀ ẹ̀rọ tó mo tó wà lọ́wọ́ bá. Adé, mo fò lọ́wọ́ bá bẹ́ẹ̀ má báyìí mi jẹ́ wo nǹkan tí mo kú Adé jọ. Shut up! Are you done with your Adé, nǹkan tí mo kú. Sórí ẹ pé ṣá. Kò ń ṣẹ̀bi wọ̀. Torí wípé mo ti gbà ẹ́ láyè kó máa ṣe bó ṣe fẹ́ if not kó máa allow àwọn riffraffs báyìí kó máa wọnú ilé wá bá mi. Iṣẹ́ ti fẹ́ bọ́ next time tí nǹkan báyìí bá tún ṣẹlẹ̀ máa ń sọ pé mo sáàkì ẹ̀ ní. Adé jẹ́ kí n wọlé ìjọ tó yẹ lọ. Ṣiṣẹ́. Adé jẹ́ kí n wọlé mí níyàwó ẹ̀. Ṣẹ́gbọ́n ọ̀tẹ́ sọ. Adé. Ẹ wá máa lọ. Adé. Ẹ wọ́n máa lọ jáde ẹ wọ́n máa lọ jáde. Adé. Adé o. Adé sílẹ̀ fún ẹ̀jẹ̀ bá mi. Adé, jọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń tà yẹn gangan? Actually, ex mi tí mo sọ fún ẹ ni mo mọ bó ṣe mọ bí mo mọ nǹkan tó ń wá. I don't know what her problem is. Can you just listen to yourself? Ex ẹ wá sílé ẹ kí ló ń wá kiri? I don't know. The first one màmá ẹ ló ń pè ẹ àbí màmá ẹ kan ló fi save in-law ẹ ọmọ wọn náà tún wá wá ẹ wálé ó dẹ̀ ń sọ fún mi pé ex ẹ ni and you want me to believe this? No, ó ti rí ọ̀dẹ̀ àbí? Ó ṣé ká rojọ́ fáwọn èèyàn kan bá wa dá ex ẹ kí ni ex ẹ wá ṣe nulẹ̀ ẹ tó mọ nǹkan tó lè ṣe ẹni tó yẹ kó nà bọ́ síta kò jẹ́ wọ́n gan nǹkan tó fẹ́ ṣe your ex right? Babe, ó yẹ kó mọ̀ pé mi ò lè parọ́ fún ẹ. Oh, you better don't lie to me. Adé, mo ń believe lórí ọ̀rọ̀ tó sọ yẹn pé o ò lè parọ́ fún mi. No, not at all. Mo wá ń fi àkókò yìí àti àsìkò yìí sọ fún ẹ. Nígbà tí mo máa fẹ́ ẹ, mo ti rò lọ́kàn ara mi pé I cannot deal with polygamy. And you won't. Èmi, ìwọ àti àwọn ọmọ mi ni. Yes. Do not change my destiny by trying to bring another woman into this house. Wobi, mi ò ní gbà. Tí o bá attempt polygamy, mo máa para mi sí ẹ lọ́rùn. What? Oh, you think I'm dumb? I better be. Babe. Tiara. This is a big problem. God. Kò wá tán, ṣé mi ò sọ fún ẹ? Mo ní kó má ṣe, o ní àfi kó ṣe o, ṣé wọn mọ̀ ẹ́ gbájúmọ̀ bí òkú tàánú? Ẹni tó lọ bá wọn sí mi ló ṣe mi lóore. Mami ẹ̀gbọ́n mi ẹ lè mọ wí báyìí. Alákatá lọ́nà ká tó wá fàbọ̀ fàdìyẹ
wo mi sórí nǹkan tó ń lò tó ń ṣe làkàlàkà yẹn tó ń jọ́ lójú yẹn ìgbà tí bá gbà lọ́wọ́ ẹ̀ tí mo bà á jẹ́. Mami rárá o mami tuntun rẹ má gbà lọ́wọ́ ẹ̀ má gbà lọ́wọ́ ẹ̀ ṣàánú mi. kí n má gbà lọ́wọ́ ẹ̀. ẹ wo ẹ jẹ́ ká fún nígbà díẹ̀ ó máa change ẹjọ́ ẹ má ṣe kọ̀kọ̀ fún ẹjọ́ mami. ká tún fún nígbà díẹ̀. Mami ẹjọ́. nínú ẹ̀ṣẹ̀ lágbẹ́ bí lágbẹ́ ló mẹ́ni. ó dà. àwọn èèyàn mi sọnù torí wọn ò ní mọ̀. madam. Doctor. kí lẹ̀ ń wò tí ó jẹ́ pé sickness yẹn fi wọ́n mọ́ lára tó bẹ́ẹ̀. rárá sá o ẹnu ìjẹta iná ọ̀nà bẹ̀rẹ̀ sí ń kọ́ tó dẹ̀ ń complain orí fífọ́ kò tí ì pẹ́. obviously ó ti ń wọ̀ ọ́n lára díẹ̀díẹ̀. ara nǹkan tá a ṣe máa advice ẹ̀yin èèyàn yẹn pé ẹ máa wá fún test periodically ká lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgọ́ ara yín. Doctor kí la máa ṣe báyìí sá. ó di dandan káwa tọ́jú wọn bọ̀ dẹ́n ẹ máa ní láti deposit. bí èlò sá. like 100,000 naira. ó pọ̀ jù. ó bọ́ ní kí ti rí 100 dá. ẹ máa wá náà ní ìlera ló gbọ́rọ̀ náà. mo ti gbọ́ sá ẹjọ́ sá ẹ try láti máa bá mi àtẹ́ǹtì. of course iṣẹ́ tí wọ́n máa tọ́jú wọn. big one ló lè ipò tí ó bá wà máa dúpẹ́ o. èmi ni. ọlọ́run ló ń jẹ́ mi ni o. ẹ̀yin tún ni ẹ tún ti dé. ṣé ẹ gbọ́ pé ẹ má wá sí ibà ẹ̀ mọ́ ọ̀gá sọ wípé ẹ má wá síbi mọ́ ṣẹ́ bẹ́ẹ̀ gbóúnjẹ lẹ́nu tèmi. wọn ò ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ burúkú ẹ ní fi ti orí ibu ti ẹ ní fi bá tèmi jẹ ẹ ní gbóúnjẹ lẹ́nu tèmi. dàpọ̀ ibi mo ráyà máa bá yín sọ̀rọ̀ èmi mo ráyà ẹ jẹ́ ṣẹ́. Ini krombi o, ini krombi o. Ada bodoh kota. Cuma tu ini. Tí ara kọ̀ mọ́ owó yìí ni kí ni woman tún wá ṣe ń bí báyìí torí Ọlọ́run irú pálapàla wo lélẹ́yìí báyìí ṣé wọ́n bí sórí mẹ́ja ni kí ni gbogbo eléyìí báyìí ṣé kò ṣe pé ìyàwó mi ti jáde rí báyìí káì ṣé mo ní kó má wá ibà mọ́ kí ló wá ṣe. ẹ kò ṣe pé mi náà fẹ́ wá mi ìfẹ́ wá mọ́ àmọ́ ara mọ́ mi ni ò yá wọ́n wà lọ́sibítù láti jẹta dókítà dẹ̀ ní kí n lọ wọ́wọ́ wá. emotional blackmail ìyá yẹn náà dẹ̀ dà ká má parọ́ ìyá dà àsìkò tó wá yìí owó pọ̀ lọ́wọ́ èmi náà. ok ìwọ gba ilé 5,000 yẹn hospital náà wà. tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé yẹn náà ni. tó bá di bí ọ̀la màá wá check wọn kàn fi lè ṣe àwọn kankan náà kí n tó dé. mo ti gbọ́ ó ṣe. mo ti gbọ́ má wà bímọ láyé ẹ má wà mọ́ ṣùgbọ́n. ìní wá mọ́. ó dàbọ̀. mo ti gbọ́ ó ṣe. máa lọ. mo ti gbọ́ ó ṣe o. ó dáadáa ó ṣe. ẹ káàsán ma kí ló dé látàárọ̀ adé wáyé àárín kí ló ṣẹlẹ̀. kó lè bá a dá náà ní nọ́ọ̀sì. kó lè bá a dá ẹ take ọ̀rọ̀ yìí serious o ẹ mọ̀ pé every minute ni àìsàn máa ń wọlé sí èèyàn lára ẹ try láti take ọ̀rọ̀ mọ́ mi serious Ọlọ́run ní jẹ́ ká rí láburú o. ewu àní rí láburú lágbára náà gbogbo àtúnyànjú ọkọ mi gan ní pẹ́ dé. ọkọ yín ń bọ̀ kò sí wàhálà ẹ take care ma. àwọn bọ́ àmọ́ mi wà ní wọ́ọ̀dù ẹ sọ. Mami, báwo lára yín? Kò sí ìyàtọ̀ rárá o. Lọ́wọ́, wọ́n máa dá mi dá ilé yìí. Ìtọ́ tiẹ̀ fún mi lógún láìpẹ́. Wọ́n ní ṣùgbọ́n táwọn ò bá rówó, àwọn ò ní ṣètọ́jú mi mọ́.
ẹni aṣá pẹ̀lẹ́ ṣùgbọ́n. Báwo wá ní ojú adé wa ní orí tó lọ? Mo lọ sọ́dọ̀ ẹ̀ 5,000 naira lórí fún mi. Àmọ́ ó lóun ń bọ̀ fún ìmọ̀yọ̀ bẹ́ẹ̀ ni. Kò ní wà. Mami, ẹ̀dọ́ wa mi rí ò bá wa. Mo fà lọ́lọ́run lọ́wọ́. Ìlera yín ló ṣe kókó. Gbogbo nǹkan tó bá dẹ̀ gbà láti wá owó láti fi ṣètọ́jú yín, ó ní màá rìn. Ẹ má fi mí sílẹ̀, mami. Ọlọ́run á fẹ́ ṣe. Àmì ẹ̀pẹ̀lẹ́. Ẹ wò ó. Bára yín ṣe máa yá ló ṣe kókó. Gbogbo ọ̀nà tí màá dẹ̀ gbà láti wá owó yẹn, gbogbo ẹ̀ náà ni màá rìn. Ẹ̀pẹ̀lẹ́. Ṣé kò gbìyànjú? Ti gbọ́. Listen, mo ń gbọ́ yín sí doctor. Agogo ìgbàlà. Mami, kí n máa bọ̀. Okay sir, mo ń bọ̀ bẹ́ẹ̀ sí. Nínú ẹ̀ṣẹ̀. Hello manager, kí ló ṣẹlẹ̀? Okay, whatever you have done, leave this right now, máa bọ̀ lé mi. Now, máa bọ̀ lé mi. Kíákíá. Wọ́n ní kó máa bọ̀ lé mi kó fi gọ́tù wá sí sílẹ̀ jọ. Ha! Jesus. Mo gbé. Àti lọ́rọ̀, àti lówó, àti jẹ́nìyàn. Manager, kí ló ṣẹlẹ̀? Walk fast and talk to me. Kí ló ṣẹlẹ̀? Ẹ sà, láti mo ní kí n lọ pick up check. Wọ́n náà ní balance kankan mọ́, fáwọn la máa balance wọn. Balance wọn, kí ló ṣe? How? Wọ́n ní ọjà tá a kọ́ ipò wà substandard. Ọjà tí mo kọ́ wá sọ, I still don't get what you are saying. Ẹ sà, even contractor tó tiẹ̀ bọ́ wá, ó ní máa wó gbọ́ ẹ̀dẹ́lẹ̀. Wọ́n máa wo ọjà tí mo kọ́ sórí 10 acres of land. Ọjà tí mo kọ́ sórí 10 acres of land. Wọ́n máa wó kwasi, wọ́n máa demolish it. Right? Ẹ sà, wọ́n ti wá yín báyìí sà. Yeah! God, I'm dead. Ó jẹ́ take it easy. Mo dẹ̀ sọ lọ́jọ́ náà. Mo sọ fún ẹ̀ mú mánéjà wà. Ẹ ló ń fi ẹni tó kọ́ àgíríkì ló kàn fún o. Ó tún sọ with so much pride ni o. Ẹ ló fi ń ṣe supervisor àbí manager. Ẹ ló fi ń ṣe manager construction company. Òun ló délé yìí. Wọ́n ẹ̀ tẹ́yìn ò ṣe mọ̀ pé gbogbo ọjà yẹn wà substandard. Ẹ bá mi sọ̀rọ̀ náà. Ẹ wo bẹ ṣe sọ̀rọ̀ manager ni. Ẹ mọ̀ṣẹ́ manager nígbà tó jẹ́ àgíríkì lẹ́kọ́. Manager need àti supervise, you see through, all knowing. Bí Ọlọ́run ló yẹ kẹ́ jẹ́. Ẹ máa mọ igi tó ṣe é ṣe, ẹ máa mọ òkúta, ẹ máa mọ ọjọ́ kàdéjọ́ lọ kó gbogbo supply yìí. Ẹ béèrè iyẹ̀pẹ̀ rẹ̀ bẹ ṣe wò bọ̀ rẹ̀. Ẹ wo bó ti jẹ́ ṣáàpù ni o. Ẹ wo òkúta o. Ẹ wo bóyá òkúta tó ṣe kinní ni. Ẹ kò dá pé ṣe máa dánwó gbénú nù. Ẹ tún mú ìròyìn ẹlẹ́jẹ̀ wá. Ara ò tiẹ̀ fi yín. 10 acres of land ẹ wá tún fọ̀. Ẹ tún dáwọ́ gbé àgíríkì ẹ ṣe dúró rè. Ẹ burú. Mo dẹ̀ sọ wọ́n bí. Tí ẹ bá sọ di olórí burúkú tẹ bá rò pé ẹ máa rí ìyàwó for better for stay. Ẹ ṣera yín o nítorí níbi tí mo bá dé ayé mi dé yìí it is well ni mo dúró dé gbogbo ìṣàbíwẹ̀ ó ti dà sí sẹ́yìn tegun fi jọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín òun nìyẹn 10 acres of land ọjà orí 10 acres of land wọn ò dé ìbọn ìtì báyìí ìbọn ò báyìí ó yẹ kó ṣùtù gbogbo èyí tẹ wà ń bẹ bẹ́ẹ̀ mo sọ. Tèmi ti bá mi, tèmi ti wá bàjẹ́ po. Ó bàjẹ́ po. Ó bàjẹ́ po. Kí ni? Get out! Àbọ̀lọ́dún burúkú ni ẹni. Get out of this place! Ẹ tún ṣe sọ́ọ̀rì. By now, emergency ló yẹ kó gbé yín tí tó fi máa tún fọ̀. Mo kú o. Mo dé ń sọ, a trick person. Ẹ̀yin ẹ̀jẹ̀ mi. Ọjà tí fún God all my life savings. God has vanished. Kò sí kankan ní ẹgbẹ́. All your life savings. Mo fi kọ ọjà yẹn. Mo tó bá ti fi lè sọ ẹ̀dọ̀ lórí burúkú, kò sí ẹni tó fẹ́ dúró o. Mi ò ṣeré o. Mo kàn ra gan, ara kan mi gan. Màmá bẹ́ àjọ máa wà nílé yìí kò ní sí nǹkankan. Wọ́n mo ò lè dúró. For better for stay ni. For work for japa ni bí mo ṣe wà yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Wọ́n kúkú pariwo títí. Kí ni? Ẹ máa tó lóbìnrin dé.
ṣóbìnrin tún délẹ̀ tó fẹ́ sọ báyìí àbí òkè jókòó tì ó ṣẹ̀wọ́ kù síbi kankan ó tẹ̀rí mọ́ gbogbo 10 acres of land okó gbogbo ayé sí wọ́n bí alábàámusa it was nice meeting you èmi kọ́ olórí burúkú manager máa pa. yéé ta ni mo ṣe agogo ìgbàlà agogo ọ̀rọ̀ nínú ẹ̀ṣẹ̀. ṣé tí ẹ jí ni. kí ló wá ṣe ń bò tọ́ wá ṣe ń lè bàbá yìí àbọ̀mọ̀ ọ̀ ń bi ọmọ léèrè pé kí ló wá ṣe ń lè àfi kí ni ìwọ gan wá ṣe wà láìpẹ́ ọ̀pẹ ṣé ìwà tó yẹ kí wò hù ìwọ rádaràda yìí nígbà tí ọmọ yìí tó ń bọ́ ọ jìyà nínú ìpọ́jú tó wà tó mú ọ débì tí mo gbà ọ́ lẹ̀ lọ́wọ́ ọkú tí wọn ò jẹ́ kó o bá kú lọ ara wa dẹ̀ ọ́ tán ọ̀ wá kí ọmọ mọ́lẹ̀ ọ̀ ń fìyà jẹ́ tòun tọmọ tó bí fún ọ wàá fowó mọ̀ ọ́n mọ́ èyí tẹ́ ẹ ṣe yí ọ̀dà èyí tẹ́ ẹ máa ń jẹ́ kí wọ́n sọ̀rọ̀ sí ọkùnrin. lẹ́dà ní fi àjọ. ó fi ẹjọ́ mọ́ mi láti ìwọ pẹ̀lú gbogbo tí mo ṣe fún ẹ. ẹ kí ló wá ṣe gan lọ́dọ̀ mi. sọ́ńtọ́ bá sọ. ṣẹ́rí bàbá kò wí kí n jẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ọkùnrin lásán kò dẹ̀ wí kí n jẹ́ ọkùnrin tí ó bìkítà fún ẹbí ẹ̀ ó wù mí kí n jẹ́ tó wà responsible ni àmọ́ nǹkan tí mo ṣe pátápátá àwọn Yorùbá ní tí ò bá nídìí obìnrin ò kí n jẹ́ kúmọlú tó ṣe bí òwe sá ṣẹ́rí Tiara àti màmá ẹ̀ àwọn náà fà. ṣiṣẹ́ ìtàn ni mo ṣe mọ̀ pé lẹ́nu lọ́rọ̀ kan ṣá ọdún 5 ló kù jọ pé máa yọ láyé. ọdún 5 màmí ẹ ti pa mí mo kú ẹ ṣe ẹ dẹ̀ tún gbé wá fún mi kí ni àǹfààní nǹkan tá a ṣe fún mami. àǹfààní ibẹ̀ ní pé lẹ́yìn ìgbà tí ọpẹ́ bá kú tán gbogbo owó tó fi lè tán ìwọ ló máa ní ojú kódà o tún lè yọpọ̀ ní ìwọ ló ní gbogbo nǹkan. ẹ bá má ti ṣe kí ti ṣe fún màmí. bàbá mi dúpẹ́ ṣé ìwọ pẹ̀lú ní ká ṣe fún tí ì ṣe wọ. kálí mi náà lè ṣe fún ṣé bó ṣe máa rí lélẹ̀. ìgbà tó ṣe pé fún mi wá ṣe ló ṣe báyìí fún mi tí mo mọ̀ pé wọ́n nìkan ṣoṣo ni mo ní láyé lọ́wọ́ èyí ṣe ló ṣe báyìí fún mi. mo dáràn màmí ẹ bá má ti ṣe. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ èyí kí n tẹ̀sẹ̀ gbòòrò tó kó máa kí n gbòtútù ó ẹ ti sinmi dáadáa ó bọ̀ tó bá ti di aago dédé aago kan tó pé màmá fi iṣẹ́ ìwé ó dẹ̀ màmá gbàdúrà gbogbo nǹkan tó bá fẹ́ pé màmá tọrọ sí mi ṣùgbọ́n wá gbọ́ ọṣẹ yóò gbọdọ̀ kúrò lákàtà ẹ̀. Àṣàbí ìwọ àti ìyá rẹ sì gbé ìgbésẹ̀ tó nípọn báyìí. àwẹ̀ ní ọwọ́ tí ìyá rẹ gbé ti wúwo jù bẹ́ẹ̀ ni bá a bá gbẹ̀dìyẹ lọ́wọ́ èṣù òdìndí ẹran ni ó fi gbà lọ́wọ́ ẹni akọ oṣó nìyá rẹ̀ ṣe fún ọkọ rẹ̀ ọ̀dà ọṣẹ ọ̀hún dà ń bò lọ́wọ́. dájú ọṣẹ yẹn wà lọ́wọ́ mi ó wà ní ẹ̀rọ mi lẹ́sà. bàbá ọṣẹ burúkú tó ń sọ yẹn ọṣẹ yẹn ò ṣiṣẹ́ mọ́ látìgbà tí màmá ti kú ni mo ti ń wé ọṣẹ yẹn gbogbo nǹkan dojú mi gbogbo nǹkan tí mo fi owó kójọ gbogbo ẹ̀ ti ń dàrú lójú mi solution bọ́ wá bí báwo yé mi tẹ̀ ṣe máa dá padà ṣé tẹ́mi bá tiẹ̀ máa kú ó ṣàyẹ kí n gbádùn owó ọ̀gá tẹ́mi bá kiri nìyẹn bàbá. wọ́n wí bẹ́ẹ̀ náà wọ́n ní bólóde ò bá kú ojúde rẹ̀ ò ní kú gbẹ́gi àwẹ̀ ní kò yẹ ẹ̀ṣọ́ máa dílẹ̀ dógún àrònígbọ́njú ogun sọ̀díwù yẹ̀wù
àwẹ̀ní ti gbé agbára ọṣẹ lọ. ìgbà táwẹ̀ní ti kú lọ́ṣẹ ti bùbú. òun àtagbára ọṣẹ ni àjọ kú pọ̀. bàbá ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ti tèmi àṣẹ kí ni solution kí lèmi lè ṣe àṣẹ kí lè ṣe fún mi mi ò gbọ́dọ̀ máa kú báyìí because ẹbí mi kúrú mi ò tún ní gbádùn owó you need to do something bàbá ẹ jọ̀ọ́. ẹni tó bá kánjú tùlú ọ̀ràn igbá rẹ̀ ògún kòkó gbogbo ẹni tó bá kánjú wá ọ̀la tó fẹ́ gbọ̀nà ẹ̀bùrú ní ajé lọ́wọ́ ẹ̀ǹkùlé àbámọ̀ ni wọ́n máa ń kẹ́yìn sí. èmi kọ́ ni mo kọjú tí ara ṣe mo rẹ́ ṣe ṣe mo rẹ́ ṣe mo rẹ́ kò ṣe bàbá èmi kọ́ ni mo kọjú ohun àti ìyá ìdí wọ́n ṣe èmi kọ́ mi ò kọjú rárá mi ò ní mo wá àkọ́kọ́ mọ́ ó tẹ́ mi lọ́rùn mo ṣe wà bàbá ẹ bá mi dá padà ẹ bá mi dá mo ṣe wà padà ìyẹn tẹ́ mi lọ́rùn mi ò fẹ́ kàn sórí pẹ́ tí wáyé mi jẹ́ ìwà àti ìyá ẹ̀ bàbá ẹ jẹ́ bá mi ṣe kankan kò yẹ kí n má lówó lọ́wọ́ kò yẹ ẹni mi tún máa kú rẹ̀ jọ bàbá ẹ bá mi ṣe kankan pẹ́. kò sí ṣíṣe kò sáìṣe ìwọ̀nba àyè tó yọ fún ọ yìí kó o fi jẹ ayé tó bàjẹ́ níwọ̀nba ìyún táyé bá kù lọ́wọ́ rẹ o. ayéwo ni mo fẹ́ jẹ bàbá kò tó kọ̀ọ̀kan bọ́ lọ́wọ́ mi ayéwo ni mo fẹ́ jẹ tí ara ti máa tẹ̀lé jẹ ó ti máa tẹ̀lé jẹ yóò rẹ̀ ṣe bí mi kúrú màá tún yóò ní lówó lọ́wọ́. òṣè fi ló ń gbà bàbá o darí ọ̀rọ̀ sọ́dọ̀ mi ò kájọ máa ṣe òṣè fi ló ń gbà.